ẹ̀jẹ̀ ń béèrè o ẹ̀jẹ̀ ń béèrè o bí wọ́n ṣe ń ṣe tó fi ń dán ó fẹ́ fẹ́ lérè ó fẹ́ fọ́ lónìí ó jẹ́ ya béèrè o kó lè fi gún régé o àyè ìyàwó dìrẹ́tọ̀ o ṣiṣẹ́ àjẹun àrọ̀kùn bọ́ńbọ́n ṣiṣẹ́ àjẹun àrọ̀kùn bọ́ńbọ́n ṣiṣẹ́ máa ti jàre iṣẹ́ o àyè. ọmọkùnrin ṣòro pé kà ní ẹ wò ti sú mi bá tired of you mi ò lè kọ́ mọ́ látọ̀dún ìta ti fẹ́ra wa mi ò finú ṣòro débi tí mo ti máa fi ẹ̀yìn mi gbọ́mọ pọ̀ ó dẹ̀ ń wò mí níran ó dẹ̀ dákẹ́ ìka ní ẹ̀ ó ti yé mi gbogbo dìrẹ́tọ̀ tí mo mọ̀ nínú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ló ti bímọ kí ló dé báwo ni ti tèmi ṣe jẹ́ kó tiẹ̀ tá ẹ lára bóyá àtọ̀ èèyàn lè lọ́ kó síbi kan ni mi ò mọ̀ ó ti sú mi I'm leaving máa fi é sílẹ̀ The truth about it is ọ̀rọ̀ ọmọ tí à ń sọ̀rọ̀ pé yìí ó ká èmi lára ju bí ọgbọ́n ṣe rò lọ náà. As far as I'm concerned, I mean mo believe pé Ọlọ́run ló ń ṣọmọ bí mi ṣe wà yìí ó mọ̀ ọmọọṣẹ́ tí mo gbà ìwọ náà ló máa ń gbàdúrà pé okay kí Ọlọ́run gbọ́wọ́ ọkọ ẹ sókè yìí náà ṣé okay ńgbà tí àdúrà tí wàá gbà tán báyìí sí ṣé ẹ̀rù tí wọ́n fẹ́ máa bà wọ́n náà fúnra rẹ̀ ni you know every little time I get I spend it in the house kò dẹ́n ṣe pé máa padà dé no matter how tired I am I will still make sure I do my duty as a man in the house. Sori kí n sọ ọ̀tọ̀ kan fún ẹ kí n sọ ọ̀tọ̀ kan fún ẹ a lè ṣojú bá ṣe ń ṣe yìí lọ náà I just need you to understand. Kí ni mo fẹ́ understand nǹkan ni ẹ ó ti yé mi kí ni mo fẹ́ understand olóò tọ́jú mi òun tọ́jú mi jọ́kọ̀ tọ́jú mi nìkan ló fẹ́ ṣe láyé àbí kan bímọ bóyá òde tí bí síbi kan nípa I'm going to leave you yes clearly I'm leaving you I'm going for good mi ò lè kọ́ mọ́ àgbàyà ní ẹ̀ka ló stress me out my God. mo wà fọ́ní ìwà olóúnjẹ ọ̀rẹ́ jọrẹ. But at the same time mo ṣàmà ṣiṣẹ́ nǹkan tí ṣẹ́ mi gbà ní now you know this. You know this, Vishara. Please. Exercise more patience. Let's pray together. All I want to share at the right time. When I'm going in a good mood to sue me, just leave me. Mama said, Vishara, má ṣe báyìí now. File leleyi tí bàbá ládùn rangbọn ó ń gbọ́ láti ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ àwa ọmọ ológo ni wá àṣàláwìn ṣé wọ́n ti jẹ́ ilé owó ní ṣọ́ọ̀bù yìí ṣé ó gbẹ̀nu ẹ̀ àti ẹ̀kọ́. Wọn ò sí nílé. Ó tiẹ̀ dá báàtì òyì sí nílé torí pé mo ti mo gbé bọ̀ láti ilé tọ́pọ̀ wà lára ǹdí ni ọmọ ayé tiẹ̀ kú lọ́kàn mi ni ṣùgbọ́n bó ṣe wá sí nílé inú mi dùn màláre blọ́ọ̀gì gbogbo ẹ̀ á jẹ́ blọ́gà. Kí lẹ̀ ń wò? A fẹ́ rajà ni. Ọjọ́ wo ń bẹ̀ o? Ṣé mo wó dání? Èrò àwọn ìṣàláwìn nílẹ̀ ayé tí a ṣàláwìn àjẹmọ́ tá a fẹ́ rà. Ọkì ní ìbá ṣe dòdòdò. Kódò dà pọ̀. Eléyìí yọ ti wá gí wẹ́lẹ́wẹ́lẹ́ aláwẹ́lẹ́ èlò lélẹ̀ báyìí. 350 ni ẹ ṣáà ti rí iye tọkọ sí lára. 350 naira. Bẹ́ẹ̀ ni kò dín kò lé. Ó máa kọ́ sí lóòótọ́ nítorí pé ó gé wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn náà máa fẹnu wẹ́rẹ́wẹ́rẹ́ jẹ ni. Ẹ wá. Ó ti jà. Kí ni yóò máa níyànnú? Òbí ọ̀nù ẹ̀ kúrú lé. Bẹ́ẹ̀ ṣe wá ọ̀rọ̀ ajá tẹ́ ń jẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni kẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ bá mi mú owó mi tí ẹ̀ bá ti fẹ́ wàhálà tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí dùwù kó fa igbó ẹ̀ bá mi mú owó mi torí mi ò fẹ́ wàhálà. Kí ni n tó wá ṣẹlẹ̀ nípa ẹ bá mú owó ẹ bá mi mú owó torí nígbà tí máa pàtẹ irú ẹ̀yin báyìí ni mo kọ́kọ́ fi ṣe àdúrà yìí pé mi tí ẹ gbọ́dọ̀ bá yín pàdé níbi báyìí lénìí ẹ jọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín tẹ́ ẹ bá ti fẹ́ wàhálà ẹ ọ̀rá ṣe kí ni ẹ̀kọ́ bá pò yẹn dẹ̀ ọ̀rá bá mú wò mí. Àti mọ̀rí ìyọ̀tẹ̀ jẹ́ bó ṣe wà yìí tó sọ̀rọ̀ bí sídìí tó steve dànù ṣọ́dà àwọn fún ẹ kékeré ni ẹ bá mi wọ́wọ́ tí gbòòwò ṣé gbòòwò rán pé ṣé gbòòwò ni olódo irú ilẹ̀ máa jíwọ́ nu ike àti tẹ́fẹ́ ra ọ́dísì káàkiri èmi ò ra búrẹ́dì mọ̀ ẹ gba búrẹ́dì. ẹ máa ṣe o ẹ̀yin tẹ mọ̀ kọ́sọ̀ ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ tó lọ jẹ́ ń bíbá iná ní kẹ́ ti ṣe kí ni kẹ́ ti ra bá mi mú owó mi. Ẹ kọ sínú àkáǹtì mi. Àkáǹtì èwo ń bẹ̀?
àkáǹtì ìwọ̀n bẹ̀ ká tún kọ́ kún tilẹ̀ nígbà tẹ́ ti fẹ́ ẹ̀hún gbá jẹrẹ tán. ṣé ìwé ti kún ni? ẹ ti fẹ́ ẹ̀hún gbá. ṣé ìwé ti kún ni? ìwé ti kún. ó dà ẹ kílè náà sí àyàṣe wa ń bẹ̀ yóò tán ní kò sáyè ayé oríire ju bàbá wa ẹ̀sìn bá ṣe oríire kọ́sí náà máa rí àti ṣẹ́yìn ní bọ́tù wọ́tà. kí nǹkan kí ni sí kí n tún mú bọ́tù wọ́tà kẹ́ tún jẹ́ kún eléyìí. àwọn pàdé ayọ̀. ẹ bá mọ́wọ́ mi ẹ wọ ẹ bá. ẹ mọ̀ pé ẹ̀yin lè train wa and ipasẹ̀ yín náà láyé tó ṣe rí production tí mo fẹ́ ṣe lead technical lò yìí ṣé ló kó máa fún ọkọ̀ tá a fẹ́ ṣá don the point is ó máa dé tán wọ́n máa request àwọn fẹ́ jẹun wọn ní farabalẹ̀ ìmí inú wọn gan dán wọ́n tún máa gbé continuity lọ kò dẹ̀ ní possible ká lọ pẹ́ni tó yẹ pé ẹ mọ̀ don ó ti yẹ nǹkan tí mo sọ yẹ kó ti yẹ yín mi ìfẹ́ wàhálà owó ogún mi lówó tí mo fẹ́ fi ya fíìmù yìí. farabalẹ̀ ẹ má máa ronú báyìí ẹ ti pè é ti fún lówó ẹ fi bí pa á ṣe nǹkan tó bá fẹ́ náà. See, let me tell you something bí mo ṣe go through script òun ló lè fún mi ní nǹkan tí mo fẹ́. I'm telling you the truth and principle ló ní tẹ̀yìn kàkó bóyá ó ní wàhálà ẹ get gbogbo tẹ̀yìn wò yìí náà sórí gbogbo wa la ní ìwà tiwa lára tí mo fẹ́ kẹ́ understand ṣe understand me nígbà míì wá bó ṣe máa ń feel tí a bá fẹ́ interpret ẹ̀ bẹ́ẹ̀ ṣe interpret ẹ̀ ń sìn ẹ̀ interpret ẹ̀ bẹ́ẹ̀ pé ó ní gbéraga kò ní tẹríba no ó kàn try láti package ara ẹ̀ ni àwọn dẹ̀ máa ń make sure pé òun correct àwọn kankan tó ń bá rí pé ó wrong which is very very right but for the fact lórí script yìí bí script ṣe wà yìí òun ni mo rí tó lè interpret character yẹn gbà ó ló pè é ọmọ mi mo ti ń gbà ó ló ṣe wọ industry ṣé òun ni máa pè tí ò ní wá ni no for what máa pè kò ní wá wọn ò bí dá. àbámọ̀ yẹn ó ní gbéraga àgọ́jọ́jọ́ rẹ̀ lójú níta tí mọ̀ tẹ́lẹ̀ ni. sẹ́rí kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára àwa náà ní you understand. tẹ́ bá ní kò dá tá bá decide láti lọ máa cast the wrong person kò sẹ́ ìwọ gan ò dá èmi gan ò dá kò sí bá ṣe good tó nǹkan máa wà ní life wa you understand tó máa yàtọ̀ bí life ẹ̀ ṣe rí nìyẹn. No, let's be realistic you understand as far as I'm concerned ẹni tó lè interpret character yẹn ò ní Mercy ẹ má worry mo kí ni gba olóṣè bẹ̀rẹ̀ ṣé mi máa pè ní òní wá ni gbà tí ó yẹ pé kankan gbá lórí ẹ̀ òun ló ní nǹkan tí mo ti wo script ẹ̀ she has it honestly. mi prefer Adeola Adekunle yẹn ṣinko ó farabalẹ̀ ó wà òkè ó ní tẹríba. ọ̀rọ̀ yín yé mi you get kò ń ṣe pé ṣinko náà good you understand òun náà máa wúlò fún wa you understand but character yẹn a ní láti tanra wa Mercy ló lè ṣe Mercy ló ní skill yẹn ju Toriola. I'm not talking about humbleness I'm talking about interpreting that character no ṣe for general acceptance Mercy yẹn ni ẹ fi wálẹ̀ ẹ jẹ́ kí n handle ẹ̀ fúnra mi. burú mi ni ẹ dẹ̀ mọ̀ ọ́n. ó máa wá when you are ready you are ready when you are ready I'm ready is ready so let's go. iṣẹ́ yìí iṣẹ́ mi ni òye iṣẹ́ tí mo yàn láàyò ni. Fọlá èlé ló wà níbí báyìí. ó ti ta búrẹ́dì náà. rárá o kò ṣe bẹ́ẹ̀ ló ṣe gbé àwọn lámbébé ló wá sí ibẹ̀ tán mú búrẹ́dì ńlá ẹyọ kan wọ́n dẹ̀ láwọn máa mú owó wa torí ẹ̀ ni mo ṣe fílẹ̀ kan máa mú lọ. ó ta ọjà mi fún lámbébé láwìn pẹ̀lú gbogbo owó tó jẹ wá ṣó yẹ kó tún tajà fún lámbébé Fọlá ó ti yé mi ọ̀rẹ́ ti yé mi kò sí wàhálà ṣíbí wà ló ń lọ sí skul wá kiri pure water. rárá o ó dẹ mo ti gbọ́ òun ní rárá. ọlápọ̀sẹ̀ pé àwọn máa mú owó wá ni. kò wá tí tó mówó yẹn wá látàárọ̀ lẹ́yìn ìgbà tí mo ti dé ṣé kò yẹ kó ti mówó wá kò sí wàhálà òun gbọ́n máa rí mi wò bí ìran mò ń fẹ́ lọ bá. àǹtí mi ẹjọ́ tèrò lẹ́mọ̀ ẹ̀kọ́ àfẹ́ ti skul mi ẹjọ́ ó ṣe kókó o. àti pé lórí burúkú wọn làwọn láńbébé yẹn ni wọn mọ ojú gbèsè lójoojúmọ́. ọlọ́run tí ò bá ẹgbẹ́ ẹ̀jẹ̀ gbọ́n mi ó yẹ kí n lórí yín burú ni.
ṣọpọlọ yín lọ ni ẹ wá lọ bí ó ń búrẹ́dì ẹ mọ̀ pé ẹ lówó lọ́wọ́ ẹ lè dúró sílé kẹ́ ẹ wá gàrí mu ẹ wá lọ gbàwìn búrẹ́dì ẹ tún wá gbàwìn rẹ̀ lásán ẹ wá mú búrẹ́dì ẹ sáré bọ̀ bí ẹ tájá ń lé bí mo ṣe ń wò yín ọpọlọ yín ti lọ torí bí ọpọlọ yín ò bá lọ ni torí yín ò dẹ̀ dàrú ẹ ní máa ṣe rádaràda jágbajàgba tẹ̀ ń ṣe ṣé kò sí gàrí nínú ilé tẹ̀ lè mú ni bébí bá ń pa yín ẹ sì bọ̀ nínú ilé ẹ bu gàrí ẹ mu gàrí ẹ wá lè mu gàrí ẹ wá lọ jí búrẹ́dì ẹ lọ́pọlọ ọpọlọ yín ti lọ. ìwọ olè olórí ibú yìí ṣé ìgbà tó mú búrẹ́dì náà dé ó jẹ́ mbẹ́. mélòó mo jẹ́ mbẹ́ mo jẹ́ ju kékeré lọ mbẹ́ ni àbí bẹ́ẹ̀ wá ká lè mọ̀ pọ̀ lọ gbà wí búrẹ́dì yín jẹ́ mbẹ́ ni. ẹwà ìwọ ẹwà kékeré ẹ nígbà tí wà kékeré tí mo máa ń ṣọ̀dì fún ẹ báyìí ká fẹ́ yàgbẹ́ wá pariwo máa yàgbẹ́ o máa yàgbẹ́ ká tó pé pòdì báyìí mo ti yàgbẹ́ sára gbogbo rẹ̀ palapolo lára rẹ̀ èmi máa rojọ́ ọmọ àgbàbọ̀ oníbílẹ̀ kan bá ń tòrò ní ayé yìí lákúnlé akọ́kíkì sójó wọ́n dẹ̀ máa lè bí o ti fara wọn ní ọmọ àlè rí ẹ tó dàbí talamọ́ yìí àwa tó kù àdúdú ìwọ nìkan ṣó tó dàbí talamọ́ yìí ọmọ ikú máa bọ́ lájẹ́ ní ayé yìí ikú máa bọ́ lájẹ́ tó pé kò bọ́ lájẹ́ ni bọ́ bẹ́ẹ̀ bí wọ́n ti gbọ́ yẹ wọ́n kò tí ì tèmi ìwọ onímọ̀lẹ́jì búrẹ́dì ó jẹ́ ń bẹ̀ àbò ò jẹ́ ń bẹ̀. ìwà burúkú lẹ wù bẹ́ẹ̀ bá rẹ̀ ní bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ ń bá yín sọ̀rọ̀ ìwà burúkú gbà lẹ wù bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí tẹ́ gàgà tẹ́ gòǹgò tó yìí ẹ lọ jí búrẹ́dì ojú òtítì yìí ẹ wá ẹ ń nanu gbàgà lápárí yìí ẹ ń sọ̀rọ̀ ẹ̀yin náà ó dàgbà yà ẹ rọ́rọ̀ sẹ ẹ̀yin náà ẹ ń gbé lẹ́yìn wọn. ṣé kò sí ìṣàbùrú. wọ́n gbé lẹ́yìn wọn. bí mo ṣe ń bọ̀ ń sìn ni mo ti ń gbọ́ ariwo fatafata ẹ̀wọ̀n ń lé ohun kò sanwó kí ni tó ṣẹlẹ̀. ẹ wo ẹ̀gbọ́n mi láńbébé wọn lọ sọ búrẹ́dì wọn ò sanwó ìṣe ni wọ́n jí búrẹ́dì náà sì ferege tó ń sáré bọ̀ lé yìí tí mo wá ń fi fún wọn ni pé bébí bá tiẹ̀ sí ń pa yín ẹ bọ̀ nù lé ẹ mu gàrí ń bẹ́ ń lé ẹ wá lọ jalè búrẹ́dì gbogbo ará àdúgbò wá pélé wọn lórí wọ́n lé wọn délé ni búrẹ́dì lásán lásán. ẹ wá yá tún fọgbọ́n sí lẹ́ẹ̀kan sí àtàǹpàkò lèèyàn fi júwe ọ̀kan talẹ́ni tó gbìyànjú tó jí búrẹ́dì nínú àwọn méjèèjì àbí tó ra káàtì má sọ pé wọ́n jí talẹ́ni tó ra búrẹ́dì tí ò sanwó ẹlẹ́gbẹ́ pọ́jì náà ní ta ló ń tọ̀ wọ́n. ẹ̀gbọ́n láńbébé ni. ẹlẹ́dàá mi ìbàdàn lórúkọ jẹ́. wọ́n lọ ra búrẹ́dì wọn ò sanwó wọ́n sì mú búrẹ́dì yẹn wọ́n sì ń sábọ̀ ńlé débi wípé ẹni tó ní búrẹ́dì ó lé wọn títí ẹ̀gbọ́n ò mọ̀ dúró o. ẹwà tó mi èmi ìwọ̀n táṣẹ̀ tèmi tẹ̀ síríọ̀ iṣẹ́ ìtìríọ̀ ó jẹ́ pé sẹ́ẹ̀ tìríọ̀ èmi ò máa parọ́ ẹ wo bí ẹ wà láàrin mi àti ẹ wojú mi mo fẹ́ pé orúkọ mi yéèsì bọ̀dà wájú ẹ òní láńbébí yéèsì bọ̀dà láńbébí. Ọlákúnlé ìgbà tí mo wà ní kékeré pọ́písì mi máa ń jẹ́ kí nǹkan kan yé mi á jẹ́ kó yé mi pé ìtàdógún là máa jẹ́ ìsán ni wọ́n mọ̀ ọ́lẹ́ oṣù mẹ́ta lèèyàn mọ olórí burúkú ọkùnrin ìgbà wo lẹ fẹ́ jáwọ́ nínú ìwà orí burúkú tẹ̀ ń wù yìí ìṣẹ̀lẹ̀rúṣẹ́ yọ ayé ń ṣe àgbèrò ta ni o mọ̀ pé tọ́lọ́kùn bá dé kò sẹ́ni tí ò ní gbé lọ táàbùrú gbogbo ìwà orí burúkú tẹ̀ ń wù yìí tó bá dé ṣé kò ní gbé yín lọ ni ìwọ náà wọ́n síbi tó bá gbèsè ilé ayé ara ẹ̀ dé káàtẹ̀ sọ pé ńgbà tí gbogbo àti ẹ̀ṣìjọ wà tèmi náà tí mo ṣe wà lókà nígbà táyé pa ayé yín ti fẹ́ bàjẹ́ tọ́lọ́run ti wá ya èmi sọ́tọ̀ tí mo ti dẹni àpọ́nlé tí mo ti dẹni táyé ń fẹ́ yìí tèmi ti lọ sílùú Èkó tí mo ti mọ bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ ṣebí inú ìlú èmi àti yín jọ wà ta fi ń jí àwọn èèyàn fún sáré abẹ ti gbàgbé ni ta máa kọrin sàlámà lẹ́kùn o sàlámà lẹ́kùn o onílé mùsàlámà o sàlámà lẹ́kùn ṣé kò níye tá à ń pa kò níye tá à ń rí ni tó bá ti wá dé pé orí owó yẹn náà lẹ́ ń rí tẹ́ ṣáájọ tẹ́ fowó díẹ̀ kò tẹ́ ṣẹ́ ẹ̀ ní fi ṣe nǹkan kan gbèsè ilé ayé yín ni ìwọ wá ṣẹnu sòǹdẹ̀ bí abíyá mùsù kóun náà tó dé tẹ́lẹ̀ bí apẹ̀rẹ̀ gúre ẹ wá ń ṣorí burúkú bí ẹnu aṣẹ́wó kiri tẹ́ẹ̀rẹ́ èèyàn bá yín so tọrọ ìgbà wo lẹ fẹ́ ṣe gbogbo òṣì àti ìranù tẹ́ ń ṣe ìdí ẹ̀yin ṣọmọ kékeré mọ̀ ẹ̀ ń dàgbà sí ni o ẹ̀yin àbọ̀ wá bá lọ́rọ̀ tiyín ìtì ọ̀gẹ̀rẹ̀ ni kò tó nǹkan tó yẹ kí n bá. ẹ má bínú àwọn burúkú dìgbò láyé àníyó ẹ àbúrò nìkọlẹ̀ sí wa ànírà burú lé ayé yìí àwọ̀ alẹ́ bíi oṣù àwọ̀ dìgbòlùjà àwọ̀ alápẹ̀rin obi sẹ́ni gbogbo tẹ́fí ń lẹ́bù láràárọ̀ pẹ̀lú ṣìnàfù ẹ máa lò fún wa pẹ̀lú ìbàyè o àṣàgùn bí o ẹ wo ni tólókun bá dé iye bọ́jà ní kóde àkílẹ̀ wa kàn ṣẹ́gbẹ́ mọ́dà sọ̀rọ̀ mọ̀lẹ́bí wa ṣé ẹ bá jọ ń jẹ gbẹ káàkiri ni why don't you upgrade kí ló upgrade. ìgbà ìmọ̀ nìyẹn o ṣe tí nǹkan kan ò bá yé yín ṣáwọn pé bẹ́ẹ̀ yín ṣe wọ àǹkárá bí àǹkárá ẹlẹ́ta yìí tó dàbí pé wọ́n fi yín tọrọ owó yẹn ṣórí ẹ̀lẹ́mí wọ̀ ń sìn because mo ti mix up pẹ̀lú àwọn èèyàn àwọn ẹni àpọ́nlé àwọn ẹni iyè láwùjọ náà kó tó wá dé pẹntigọ́ọ̀bì ẹni tó gbá àjálù àlákaná ó yá wèrè ni. torí mi ò torí ti yín wá sórí ọmọ alálùbáríkà tí mo torí ẹwà rè ẹwà ọmọ aráyé ò ní ba ẹwà ẹ jẹ
ẹ rí i pé kí wọ́n tó bíyàn lọ́lọ́ máa ti mọ tó máa jẹ àwọn tó sọ ẹlẹ́wà wọ́n ti rí i pé ẹwà àtọ̀dọ̀ ọlọ́run ní bẹ̀wà náà jẹ́ lẹ́ẹ̀kan sí ilé wọ́n ti bẹ́ẹ̀ ríṣẹ́ sẹ́kọ̀ọ́ ẹ tó dẹ̀ dá mi lójú wípé iṣẹ́ alálùbáríkà tí mo bẹ́ẹ̀ rí yẹn láàrin kọ́dún yìí kó tó parí o máa raṣọ fáwọn ẹ̀gbọ́n báwọn mo mọ̀ kò sí báwọn ṣe fẹ́ ṣe láyé wọn lè rówó raṣọ fún wọn ìwọ ló máa rówó raṣọ fún wọn lágbára Ọlọ́run bọ́lọ́run dẹ̀ ṣe máa ṣe nìyẹn yọ̀kọ̀sí mi máa ń láì téèyàn bá jọ ọmọbìnrin tó lákìtìyàn tó dẹ̀ ní gbìyànjú o lè expect káwọn eléyìí níláárí ṣáájú ẹ̀ náà ìwọ náà ló máa níláárí tó máa bọ́ àtúbọ̀tán wọn dọjú alẹ́ ó jẹ́ fọwọ́ sáyà yẹn àmì ló ń ṣe bọ́lọ́run dẹ̀ ṣe máa ṣe dọjú alẹ́ nìyẹn. bóyá wọnú lẹ́sìn kó lọ kó gba àwọn ẹrù ẹ àwọn nǹkan tó bá mọ̀ kó ní tó máa wúlò fún ẹ lẹ́kọ̀ọ́ kó jẹ́ ká lọ kele fún ẹ lọ mo fẹ́ jẹ́ kó gbé báyìí fún àjọ máa dé ìwòlé ní lágbára iṣẹ́ gidi lè ní bẹ́ẹ̀ pé inú àwọn ẹ̀gbọ́n ẹ̀ gan máa jọ ń ṣe dáadáa bí ọbẹ̀ ọlọ́kà yìí inú wọn gan máa dùn tán máa rí àtúbọ̀tán ní fún nǹkan tẹ́ ẹ sọ yìí ẹ̀gbọ́n mi ṣe wò ẹ wò bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ máa wọnú ilé lọ bá iyán ni máa gún fún yín àtẹ̀rọ̀ ọ̀gbẹ́ tó tóbi dáadáa mò ń bọ̀. ìyá ìwé ló fẹ́ gún láìsí ní ṣọ́ọ̀ṣì kérúbù tó káwọ́ sórí láì kérúbù ẹ̀yọ sèráfù ẹ̀yọ á ti fi pínlẹ̀ lélẹ̀ ló ti ìpínlẹ̀ tó fi lélẹ̀ inú ṣọ́ọ̀ṣì ló fi lélẹ̀ sí kí ló ṣe ẹ pẹ̀lẹ́ Mr. wọ́sibáṣífù ẹ̀dẹ̀ ń bá wa ṣe káàkiri ẹ fẹ́ mú kúrò nínú ìlú yìí ẹ mú lọ sẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dà láàrin mi àti àjọṣe kékeré láti ilẹ̀ ni o ṣùgbọ́n ló tọ́ ẹ upgrade àwa ṣì ń wọ àǹkàrà ẹ ṣì ń wọ English dress àwọn òjẹ̀bìnrin sọ́lá yín ọlá yín ò ní rí lẹ̀ síwájú òjẹ̀ ní rí lẹ̀ èèlò ló máa fún ẹ wà lóṣù. ṣé ẹni tí mi ò tí ì mú débi tó ti fẹ́ ṣiṣẹ́ ni mo fẹ́ mọ iye tó fẹ́ gbà lóṣù ó sì máa kọ́kọ́ débi tó ti fẹ́ ṣiṣẹ́ náà náà. ẹ wà ìdílé téèyàn máa ti ń jáde gbà mí èèyàn máa ń lá àdánwò tọ́lọ́run kò sí ẹ má bínú kó máa yán bí gbogbo olóyin rere ọlọ́run àjẹkù rí ìdọ́jú alẹ́ tó bá wá dé kó má gbàgbé àwọn ẹbí ẹ wọ ìdílọ́gbẹ́rù ẹ kò jẹ́. àìdíṣẹ́ ló ń dà yín láàmú níṣẹ́ ló yẹ kẹ́ ẹ gbé mi lọ Bódìjà kẹ́ ẹ lọ tà mí. báyìí rẹ sàn mo ti send the script sí gbogbo wọn but ọ̀rẹ́ nìkan tó kàn ń fẹ́ máa fún mi lédè torí ò fẹ́ yé mi òun ni lédè mẹ́sìn yẹn mo tún pè lórí fóònù mo yẹ pé lórí fóònù ó kàn bẹ̀rẹ̀ sí ní dárọ̀ lẹ̀ ní ẹni problem ẹni gbá ẹni gbogbo ẹ̀ ọ̀rẹ́ ò sí ẹ̀ wá yé mi so mo kàn wá wò pé tó bá máa fún wa ní problem the best thing ta kàn lè ṣe bá ká change casting. wá actor mi kó replace Mercy àbí. ẹ gbọ́dọ̀ mi dáadáa. so PM tó bá jẹ́ pé ìwọ ni mo fi iṣẹ́ ilé lọ́wọ́ láti coordinate láti handle ẹ̀ so wàá wá actor mi láti replace Mercy àbí. tàbá yọ Mercy kúrò ní cast kí la fẹ́ fi tajà. ṣó ti gbàgbé pé Mercy wà lára àwọn actors ọlọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ tí mo wá mọ̀ ni bóyá ọlọ́run máa gbà fún títí láéláé torí ìwà ní gbogbo nǹkan. ọ̀rọ̀ Mercy mi ò mọ nǹkan tó ń ṣe náà bọ̀ however it is I'll put a call through to her tó bá yẹ kó ń fún ẹ ní ṣù èmi máa pè lórí phone màá jẹ́ kó yẹ pé okay ó níṣẹ́ pẹ̀lú mi lọ́la o you understand I need to see how I'm feeling because between you and I àmọ́ kò sí face tá a tó fẹ́ gbé tó máa match up pẹ̀lú Mercy lọ́jà and this is going to be a major problem to our producer báwo ló ṣe fẹ́ tajà marketer ò ní rà you understand ó dey gbà pé most of them àwọn náà tún pinpoint pé okay Mercy nìkan ló ń sìn Mercy nìkan ló ń sìn you know but then èmi mọ̀ pé nothing lasts forever you know fúngbà díẹ̀ náà ni soldier go soldier come ní ọ̀rọ̀ àwọn actors our crew àwa gangan ní barracks àwọn ní soldier wọ́n dẹ̀ ti gbàgbé pé àti ránmú gángan àwọn kò ṣẹ̀yìn ìkànnà àwa crew àwa la máa jókòó la máa sọ pé actor yìí máa fún one problem kò ní fún one problem jẹ́ kán lò wọ́n ti fún chance ó ti gòkè wọ́n ṣe báyìí nígbà tán wọ́n wà bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o wọ́n ṣe báyìí o ṣẹ́yìn náà ráyé àmọ́ kò sí wàhálà gbogbo wọn bá ṣe gbà náà la ṣe máa rí ọjọ́ tó tí nǹkan bá ti lọ́jọ́ kò lè sí wàhálà pẹ̀lú ẹ̀ mọ́. àwọn soft copy script ó ti text ẹ̀ sí gbogbo actors àti crew àbí ok fine mi ò fẹ́ gbọ́ pé PM ní o tètè send the script sí mi òun ló fà ní ibi props ò ṣe pé lórí set o mo send o tó pè wọ́n o tún pè wọ́n láti confirm ló pè wọ́n náà ok fine àwọn locations àfẹ́ lò yẹn ṣe gbogbo ẹ ti wà ready kò ṣe èyí tí mo lọ wò tí lámọ́ sọ pé mi ò like yẹn o no àbí ẹsẹ̀ débẹ̀ yẹn rárá ilé ta fẹ́ lò fún Mercy mi ò like ilé yẹn o tẹ bá rí ilé ẹ bá like ẹ gan no wàhálà a jẹ́ pé mi fúnra mi gan mọ̀ ó bí a ti rọlẹ̀ máa pè ẹ́ bí a kájọ débẹ̀ lẹ́ẹ̀kan náà because mo fẹ́ fojú ara mi rí location báyìí kí n lè wà sure pé ó wà befitting fún story wa kò sí wàhálà ẹ jẹ́ kí n mọ what's up.
àná fèyí ṣara àná lọ́kàn ẹwà fine fine baby. Fèyí ṣara ṣé o bínú pé mò ń pè é léraléra kó bóyá mò ń disturb ẹ. Not at all. Má bínú torí Ọlọ́run. So ọ̀rọ̀ ọ̀rẹ́ mi náà ni mo fẹ́ sọ fún ẹ. Ṣó ti yẹ at least tí nǹkan bá tiẹ̀ ń bí ẹnu ó yẹ kó mọ̀ pé kò lókè mi lẹ́yìn ọ̀run èmi náà ló yẹ kó pè tó yẹ kó sọ fún kò yẹ kó kàn déédéé kẹ́rù kúrò nílé náà kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn at least ká ní kó bá tiẹ̀ sọ fún mi tẹ́wọ́n pé àóyá o ti fẹ́ kẹ́rù kúrò nílé má pè sórí ìjókòó máa jẹ́ kó understand one or two things. Uncle Níran ká sọ abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ o I'm done with him mi ò lè cope mọ́ ó ti sú mi. Fèyí ṣara àwọn kankan wà tí mo fẹ́ jẹ́ kó yọ understand o èèyàn kí ń rí oko olóko kún kéèyàn gbẹ́pà sí kó tún wá rojọ́ náà wọ́n náà ti mọ̀ kó ti róko olóko kún kó tó gbẹ́pà sí at least o ti mọṣẹ́ tí bọ̀bọ̀ yìí ń ṣe already and àwọn tí wọ́n bá jẹ́ actor bẹ́ẹ̀ yẹn o ti mọ̀ pé ní location ọ̀la location ní iṣẹ́ wọn bọ̀ mò ń fi ń dá ẹ lójú gbogbo ìgbà tá a máa ń sọ̀rọ̀ láyé tí n bá parọ́ kọ́ lọ́wọ́n bá tó dá mi kó jẹ mí yà ọ̀rọ̀ ẹ ló máa ń jẹ lẹ́nu fún mi pé òun ò lè fi ẹ ṣeré náà ṣódẹ̀rí títọ́ ọmọ tá à ń sọ yìí mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà lágbára ọlọ́run á ṣe ọmọ ọ̀dùnnú fún yín ìbejì lọ́lọ́run tó máa wá ṣe ó yá tọ́lọ́run bá fẹ́ jọ ẹ lójú tọ́lọ́run bá fún ẹ níbejì lákọ̀ọ́ tó fún ẹ níbejì lẹ́lẹ́kejì tó tún fún ẹ níbejì lẹ́lẹ́kẹta tó tún fún ẹ lẹ́lẹ́kẹrin kọ́ kí ló fẹ́ bọ́ lọ́n fa. ẹ wo tẹ bá ń tàn mí ẹ má tanra yín ọkùnrin nínú mi ò ń ṣe ọmọ kékeré mọ́ ẹ wò mí náà àgbà ni mo ti ń dà yìí láago mélòó. àwọn mistake tẹ máa ń ṣe nìyẹn àwọn mistake tẹ máa ń ṣe ní Nàìjíríà ni kí ni ìtumọ̀ pé mi ò ń ṣe ọmọ kékeré má àgbà ni mo ti ń dà ní 16 years ago nígbà tí mo wà ní Ghana wọ́n máa ń jẹ́ ká mọ̀ pé kò sárúgbó ní Ghana èmi ti rí obìnrin tó wà ní Ghana woman yẹn ti pé 75 years ìgbà tó náà máa ṣe oore ìdùnnú fún ó dẹ̀ bí ìbejì lẹ́ẹ̀mẹ́fà. ẹ wo arúgbó Ghana nìyẹn arúgbó Nàìjíríà bí kò dáa rárá I'm done and I'm done with him mo respect yín ni o ẹ jọ̀ọ́ ẹ wá máa lọ. mi gbọ́. ẹ wá máa lọ. nǹkan tó ń sọ ń sin ni pé kí n bọ́lẹ̀ nínú mọ́tò. yes ẹ jọ̀ọ́ ẹ wá máa lọ. adékọ́mọkùnrin kan fi títí ẹ̀bà mi láyé jẹ́. ẹ bọ́lẹ̀ nínú mọ́tò mi àwọn àlàyé burúkú ẹ wò ó jẹ́ kí ló ti bá ti pàdé mi ègé lọ́nà tẹ́ tí bá mi sọ trash nǹkan tí màá ṣe fún yín ẹ ní láìkẹ́ yín ká ò ṣe àgbáyà lẹ́pẹ̀dá. ó fẹ́ fẹ́ lérè ó fẹ́ kó lórí. Fèyí ṣara Fèyí ṣara kó lè fi gúnrégé o àyè ìyàwó dìrẹ́tọ̀ ohun tó yẹ ni ló yẹ ni okùn ọ̀hún kò yẹ kí yẹ o. mami wo ló ń pè. mami ṣé mo sọ fún ìbàjẹ́ tẹ́tẹ́lẹ̀ mami ọ̀gbẹ́ni jíjàre àkùdé òkúrẹ́ òun jíjẹ òní. wọ́n bọ̀ jẹ́ kí n pè wọ́n. gbogbo nǹkan tí ló máa mú kọ̀kọ̀kọ̀kọ̀. ẹ bọ director nígbà tí wọn pè é tí rẹ di wọn ti ṣílẹ̀kùn tẹ́lẹ̀ fẹ́ lò wáyé tí wàá ní kí n kó lò tẹ́ náà. spm answer question. ẹ sà nǹkan tó sọ fún tẹ́lẹ̀ pé ibà yìí ti ready already. níwáá ó yẹ kí n wá confam but mo sáré àti báyìí àti ìjọ ìjọ kí n sọ pé kó ibà yìí wá kí n wá kí n. meanwhile ó yẹ kó ti wá confam. exactly sir. what is your problem. bàbá ẹ̀yin lẹ ń fà mo sọ pé bàbá yóò mọ̀tò kẹ́ ẹ change ẹ̀ ṣé pm lélẹ̀. orí yóò pè fún nǹkan tó sọ yẹn. tó máa ṣe continuity mọ́ pm ni. ọ̀gá dá padà ó jẹ́ ẹnu ẹ lọ. now listen ṣé nǹkan tó sọ all right sọ fún mi now all right. dẹ́tọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ilé kan nìyẹn. ẹ kò lọ ìwọ fúnra ẹ ṣé o ti fún sound o ti fún wọn ní owó bátìrì. mo ti fún wọn lówó bátìrì. ẹ ti fún mi lówó bátìrì owó oúnjẹ lẹ fún mi àbí. mi ò fún ẹ lówó bátìrì. tó o jẹ wọn láti lé. fi wọ́n lẹ̀ fọ́lẹ̀ ìgbà lẹ fún mi lówó bátìrì. mi ò fún lówó bátìrì. ẹ mélòó lèmi tí wọ́n bá yẹ pé kẹ́ fún mi lówó bátìrì tẹ́ fún mi. tó ti bẹ̀rẹ̀ ní onírò tí mo àti ní bátìrì. ó dì lówó oúnjẹ mi lánàá ni wọn ò fún mi lówó oúnjẹ di aago 6 lánàá can you imagine. why látàárọ̀. ẹ sàwọn yẹ kẹ́ ti mọ̀ra àwọn bọ́ìsì wọ́n lè gbé oúnjẹ lẹ́ẹ̀mẹ́ta sá. director photography ló ń ṣe báyìí fún lówó oúnjẹ ní 6 ìrọ̀lẹ́. kí ni ká ṣe báyìí. ok ṣé o lè fún mi ní 2 hours. no mi ní 2 hours na you know better mo ní ṣẹ́gbó mi náà ẹni máa ṣe 13 cents mo lè ṣe 15 cents báyìí ẹni kí 2 hours ti pọ̀ ju mi ní. kò ní fault. tẹ́lá lè ṣe 30 minutes parí ẹ̀. kò ní fault na look at you o wa competent ògùn gógó ni problem oko yìí tó kò bá break producer ní forgive me ní forgive ẹ o mi ò dẹ̀ ní you are sorry sir lánàá you are sorry jẹ́ta you are sorry sorry mi èrò fẹ́ sọ jáde lẹ́nu o fún olówó oúnjẹ time o sanwó ilé time ó dẹ̀ wà lọ́wọ́ ẹ èmi ò lẹ́ẹ̀kì ràn pm báyìí o. ẹ sà ọ̀rọ̀ tèmi máa ń yàtọ̀. ẹ já padà sótẹ̀. dẹ́tọ̀ ẹ padà sọ́tẹ̀ mo ti rí ibì kan bẹ́ẹ̀ ẹ má bọ̀ mo máa ti fún wa ní ẹ má bọ̀. Níran o try rárá o ń ṣọ̀rẹ́ gidi máa ṣe ń bèèyàn ni láti over 2 weeks
tí wọ́n ti release new movie mi sí YouTube. Ó ti wò dé sí. Mi ò ní wò torí kí ni mo fẹ́ wò fún. Àwọn ò ṣe ní wò. Tó o bá wò ta ló fẹ́ criticize mi pé bọ̀bọ̀ nǹkan tẹ́ ṣe yìí o kó mọ̀ pé critic ni kò kó jẹ́ pé kó mọ̀ kan paṣẹ wa náà but gbogbo ẹ mistake ilé ayé yìí ló máa ń rí tiẹ̀. Mo ṣe máa wò. Ẹ̀gbọ́n mi ò lè wò. Ẹ̀gbọ́n mi mo ti fẹ́ máa lọ sí ṣọ́ọ̀bù kí lẹ fẹ́ jẹ ṣé kí bá yín ra gúgúrú àtẹ̀pàbọ̀ àbí kí lẹ fẹ́ kí bá yín ra bọ̀. Ẹ̀wà má bá mi ra anything. Kí lẹ wá fẹ́ kí bá yín ra. Àǹtí Mr. Rotimi bá ti wá má fún lówó kankan kò sọ fún pé kó pè mí náà kó tó fún lówó. But owó yẹn wà ń bí báyìí sá. Ṣé nǹkan ṣe ẹnu ṣé wọ́n ló fẹ́ sọ nǹkan tí mo fẹ́ fowó ṣe fún mi ni mo ní téèyàn bá ti dé ọ̀dọ̀ ẹ sọ fún pé kó pè mí náà. Ẹ má bínú sá. Ó yá má pè é ọlọ́run máa jẹ́ kó gbé ọ̀rọ̀ náà. Ẹ sá. Ọ̀rọ̀ fíìmù tí mò ń sọ pé mi ò ní wò. A máa sọ̀rọ̀ pa yẹn létí àwọn ọ̀dọ́sán jẹ́ ká sọ̀rọ̀ pa ọ̀rọ̀ tó wà important ní ọmọ tí ó jáde báwo ni. Ọmọ bá wa máa àbọ̀ wá bá ní etí ọ̀gẹ̀dẹ̀ ní ṣó ti yẹ. Etí ọ̀gẹ̀dẹ̀ báwo kò ń ṣe ti ọ̀gẹ̀dẹ̀ rárá. ọ̀rọ̀ yẹn wá important já mẹ́sì tọ́nà tá ló mọ̀ yìí náà. Ṣé ẹ̀wà? Ẹ̀wà lórúkọ ẹ̀. Ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni mo ti lọ mọ̀ àwọn ọ̀rẹ́ mi tàjọ ṣe kékeré nílùú wa àgbà tí mo wá rí i pé bálabàla àwọn ẹ̀gbọ́n yẹn pọ̀ òṣì wọn náà dẹ̀ tún pọ̀ mo dẹ̀ wò pé ọmọ yìí ọmọ alálùbáríkà ni nǹkan tèmi ṣe decide láti mú wá sẹ́kọ̀ọ́ jẹ́dọ̀ wọn pé kí ni POS tèmi ṣe kí ni bọ́ọ̀sì mi kan tó wà ní jàǹkàrà bus stop yẹn mi ò réyàn fi síbẹ̀ látijọ́ so bí mo ṣe kúkú lọ mú nìyẹn pé kí n fi sí ibẹ̀ yẹn kó máa ṣiṣẹ́ bẹ́ẹ̀. Bó ṣe fẹ́ máa ṣe tọ́jú ọmọ yẹn àjọ máa ṣe tọ́jú ṣọ̀rọ̀ mi yẹ. Ṣe ìtọ́jú ta ni. Wà bí kí ló gbórúkọ ẹ̀. Máa wọlé Ọlọ́run tí ń ṣe tọ́jú ẹ̀. No àjọ nǹkan bá ti jẹ́ nǹkan tèmi náà ni ìwọ lọ́kọ̀ máa misbehave. Báwo ni mo ṣe máa ṣe fíìmù for way over 2 weeks tán release ẹ̀ tí o ò ní sọ pé o fẹ́ lọ wò láti support ọ̀rẹ́ ẹ̀ àbí pé o fẹ́ criticize one way or the other but then èmi ò ní fi yẹn ṣe eléyìí tó sọ the responsibility ẹ̀ tó fẹ́ máa take care yìí àjọ máa take care ni. As a matter of fact Major kí ló sọ. Bó tí ń bá fi òye gbé ọ̀rọ̀ tó ń sọ ó dà pé wọ́n fẹ́ ṣépè obìnrin fẹ́yìn àtọ̀ yìí pẹ̀lú oríire tí mò ń bọ̀ náà bóyá àwọn nǹkan kan ò yé ẹ téèyàn bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ gbogbo obìnrin láyé ṣé ẹ kó tiẹ̀ tún máa lójú ọ̀kan kó máa fi rí ẹwà onípátá ọdún kan for that matter àwọn nǹkan tí Ọlọ́run tó mú ẹ àwọn nǹkan tèmi rí pẹ̀lú ẹ̀mí gan máa ń fọlá ìtọrọ níwájú Ọlọ́run pé kó tẹ̀ jẹ́ pé mi ni mo wà lórí level tó wà sórí ẹwà yìí nígbà tó wà pẹ̀lú àwọn ẹ̀gbọ́n ẹ̀ mo fi Ọlọ́run ọba tó dá mi búra ẹwà lè má fọ pàǹtì ẹ̀ mú 7 days ó dẹ̀ máa wọ bẹ́ẹ̀. Ọwọ́ tí ń fọ́ sí àgbẹ̀. Ẹ̀mí mo ṣe máa ń compulsory pé kò fún. Ó ti ń kọ́. Ìwọ tí ń bá lẹ́jà yọ kalẹ̀. Irọ́ kò yẹ kó bá rú ọmọ bẹ́ẹ̀ apara sí ìgbà ní tẹ́wọ́ àgbà àbíjà àná náà ò ní jákòrò kan burúkú bẹ́ẹ̀. Ìjà máa ṣe ìyọnu tó máa bá bẹ̀rẹ̀ pẹ̀lú bọ́sikọ̀tọ̀ lábẹ́ sí ń wọ rẹ́dímẹ̀dì nǹkan má wọrí ẹbẹ́ mi ni má wọrí. Bàbá yóò lọ́gẹ́ sábì director. Ìwọ máa ṣe ìyọnu mo máa mú un dé I'm a filmmaker you understand àwọn máa ń kọ́ tán life èèyàn ni I will remodel life you understand I mean I'm going to make her presentable. Wọ́n tó pé tó bá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ gbogbo ayé ló ń kún ẹ létí wọ́n ṣàdúrà fún tó bá wá nínú ọmọ ẹ pẹ̀lú ẹ ṣé mi nǹkan tí mò ń fi ẹyọ ṣé mi ní dẹni ẹ̀tẹ́ Ọlọ́run ní jẹ́ kí n rú ẹ mo sàkà òṣì dànù lórí ẹ. Torí tó bá ti ń pè ẹ́ Mr. Kókò máa dédé máa lọ́sìn kọ́kọ́ níran àbí ọ̀ débi kan sọ pé who are you like I'm níran kò ní sí respect ń bẹ̀ bó tó bá fi lè sọ pé I'm Mr. níran you understand ọmọ iyì máa pọ̀ ń bẹ́ẹ̀. níjọ́ o ti ń làágùn. Mo ti ń làágùn àbí. Ọlọ́run like seriously. Ọ̀rọ̀ yẹn ká mi lára ni. Mo ń sọ̀rọ̀ fún ẹ wípé ẹ̀gbọ́n ẹ̀kíní ẹ̀gbọ́n ẹ̀kejì olórí burúkú làwọn méjèèjì ọ̀rẹ́ wèrè wọ́n ń ṣe ìrántí ẹwà tí wọ́n ń ṣe àwọn ọ̀ràn tó ń wà responsible náà mo ṣe máa wá lajú mi sílẹ̀ tó jẹ́ pé ìwọ tó yẹ pé mò ń fa àlùbáríkà ìtọrọ níwájú Ọlọ́run tí mo mọ̀ pé gbogbo ayé ló ń pọ́n ẹlé kán wá orú ẹwà yìí pẹ̀lú ẹ báwo ló ti fẹ́ pè mí náà lè Fèyí Ṣará tó jẹ́ first wife ẹ tí mo mọ̀ gan ṣé bí tí ẹwà ilé ìbá ti dúró tí Fèyí Ṣará bá dúró ṣé wọn ò ní sọ pé ọmọ ọ̀dọ́ ni Fèyí Ṣará. No way this is what you don't understand. Nígbà tó sọ pé olórí burúkú ni wọ́n bá yẹ kó wá fi ọ̀hún parí ẹ̀ ó sọ pé o ti sọ fún wọn pé lágbára Ọlọ́run wàá tọ́ wọn ẹ̀ á yàn á yanjú. Ọlọ́run á jẹ́ kó dáa fún ẹ máa tọ́ ọmọ yẹn ó dẹ̀ máa yanjú pẹ̀lú àṣẹ Ọlọ́run wá rí pé wọn náà sọ pé máa tọ́. Sórí ìgbà mi ó mọ nǹkan pé nǹkan kan máa ń ṣẹlẹ̀ nínú fíìmù tó bá wọ aṣọ àkísà fún yàn ẹni ẹ máa dàbí tálákà tó máa gbé aṣọ olówó sí lọ́rùn ó máa dàbí lówó tó ń kó mékọ̀ fún mo máa fowó tọ́jú ẹ̀ wọ́n máa ṣèyọnu tó yẹ pé tí Fèyí Ṣará kan bá rí at the end of the day ó máa ní pé òun miss I'm telling you something ọmọ tẹ́mi wò yìí o lóye tí mo ń wò yìí tí ọwọ́ ẹ̀ bá ba ìtọ́jú níran ó
ò ní sọ pé ọmọ tó mọ́ látọ̀dọ̀ àwọn olórí burúkú yẹn mọ́ ni. kò lè gbọ́dọ̀ sọ pé kí ni reason gbogbo time tó wà lábúlé tí máa ń lọ wo yẹn mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi gbọ́dọ̀ for 7 days ó lè máa 4 pints èmi mo ṣe máa force láti lọ fọ àwọn ọ̀wá ẹ̀ ṣì wà lára ìdí sí gbogbo aṣọ tó lòdò ti ṣì wà nílé wà lọ́wọ́ àwọn aṣọ yẹn kò lè má wọrí alùbáríkà ni gbogbo nǹkan má wọrí. ẹlẹ́dẹ̀ adọ́yọ̀ ìyànza ó kàn lè slow ni but don't worry àwọn máa ń kọ fíìmù àwọn kan tún ìgbésí ayé ọkọ. fíìmù yẹn ò lè dùn lórí ẹwà tó fẹ́ kọ́ yọ. ìwọ má wọrí. ṣiṣẹ́ àjẹun àrọ̀kùn bọ́ńbọ́n ṣiṣẹ́ àjẹun àrọ̀kùn bọ́ńbọ́n. ọlọ́dún lọ́pẹ́ lágbélé ẹ wá gbọ́ gbogbo tá a sọnù lé ẹ má yóò padà o torí àwa yóò bá aṣọ̀rọ̀ mi bá mi bójútó tó mọ́ ẹ má yí padà òun tàjọ sọ ẹ kó wà bẹ́ẹ̀. ẹ mọ kọ́ ṣe ni pé àná mi wọ́n ní wíbẹ̀ǹtì ẹ bẹ́ẹ̀ àṣẹ olúwa ni. olúwa wa. tí èmi bá ti promise yín pé máa ṣe nǹkan báyìí báyìí mo máa make sure pé mo ṣe níran ọ̀rẹ́ mi tí ó mú mi mọ ìdílé yìí òun náà mo rí èèyàn tí mo jẹ́ ó sọ fún pé mo máa ṣe ìtọ́jú ẹwà ó dẹ̀ believe in me and ẹ̀dẹ̀ tí ẹ̀yin náà dẹ̀ ti rí differences right. àdúpẹ́ ọ̀nà àpò yín lọ́wọ́ ọ̀nà àbá parí iṣẹ́ yín èmi ṣe láṣẹ̀kù àpàrí rẹ̀ báyìí inú ilé wa rèé o ẹ wà mo jẹ́ ìrántí ìgbà tó wà kékeré tí mo gbọ́ mẹ́sẹ̀jì pé o máa ṣe orun re ṣé bẹ́ẹ̀ mi rè lákúlé ṣé bẹ́ẹ̀ mi rè tí mo wọ aṣọ kẹ́mukẹ́mu ìgbà kan àǹkàrí mo wọ̀ káàkiri ládùúgbò pẹ̀lú kúngí tí mo fi ń fọ̀ ẹ̀yìn rẹ̀ bá ti funfun báláwú ṣùgbọ́n èmi náà ti ń wọ dìsáínà kò ní bàjẹ́ fún gbogbo wa. ẹ má worry ẹ máa very soon ẹ máa gba more gift ẹgbọ́n a máa kó aṣọ bàtà gbogbo oríṣiríṣi wa. ó ti dá májàlá lò. Ọlámbébé Ọlákúnlé gbogbo ọpẹ́ tẹ̀ ń gómi lẹ́yìn Ọlọ́run ló lọ́pẹ́ kò kí ń ṣe ẹ rí i pé kí n tó mú ẹwà kúrò ní abúlé yìí mo sọ pé lágbára Ọlọ́run máa fún wa tọ́ tó máa jẹ́yàn ṣe rí i pé Ọlọ́run ti bùkún ẹwà ó ti ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ kò kí ń ṣe ọlá mi bí ò kí ń ṣe ọlá ọ̀rẹ́ mi tó dúró gẹ́gẹ́ bí gbogbo nǹkan tá a ti sọ nínú ilé ẹ rí i pé mò ń ṣẹ́nu po àwọn ọ̀rọ̀ kan ẹni tó dúró yìí mo fi Ọlọ́run ọba tó dá mi búra tí gbogbo àwọn ará àdúgbò yín bá mọ̀ wípé méjọ wà ń bí báyìí ilé yìí máa dáwóró because àwọn èèyàn máa tán síbẹ̀ torí pé mo ní reason tí mo fi sọ bẹ́ẹ̀ because torí pé ẹni tí ayé ń pọ́nlé ni director tún ni àwọn náà máa ń pè ní atún orí ẹni tí ò sùn wọ́n ṣe mo mórí iye àwọn tó ti tún ṣe táyé wọn ti dá tó dẹ̀ dá mi lójú pé ayé ẹwà náà máa tún dájú bó ṣe wáyé lọ àmọ́ nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ṣé mo pẹ̀lú ipò tọ́lọ́run fi sí tọ́lọ́run ò ní jẹ́ kó jábọ́ ń bẹ̀ pẹ̀lẹ́ ní àpọ́nlé tó jẹ́ kó wá ní dáa kán wá rí pé àwọn ẹ̀gbọ́n ẹwà wọ́n sì ń ṣorí burúkú kiri bí ẹran aṣẹ́wó ó kẹ́yìn náà wúri last time tí mo wá tí ẹ̀gbọ́n ìyàwó director I'm sorry to say ọ̀rẹ́ mi má bínú tí ẹ̀gbọ́n ìyàwó director ń jí búrẹ́dì ṣòbójú mu. ẹ̀gbọ́n mi ò ní búrẹ́dì mọ́ torí mo ti ń mí sàn. ẹ wà lẹ́nu tí wọ́n ti gba sálárì náà. gẹ́gẹ́ bó ṣe sọ iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ fíìmù mi àwa la wà behind camera là ń sọ àwọn actors the stars so tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń sìn tó bá di pé social media gbé kí ni ká ti gbọ́ kán wá sọ pé ókè à breaking news o àná director major ó ń fẹ́ wọ ẹ understand so mi ò ní fẹ́ kórúkọ bá ṣe tá bá ti need anything ẹ kàn máa jẹ́ kí n máa mọ̀ àbí kẹ́ ẹ sọ fún ìyàwó mi I will get it across to you. ẹ bá rẹ̀ sí wàhálà ọkọ mi rántí ìbànújẹ́ ìgbà kan ni èmi jalè kí ni màá kúlẹ̀ sí láyé tí mo wá ẹ dáàmú o. èmi máa tẹ ṣé má mọ rẹ mi wá mọ. tójútó ọmọdé ṣùgbọ́n lára rẹ̀. ẹ wo bí èmi ti bá tèmi débi kan àánú yín ò ṣe mí ẹ rí opportunity ẹ rí èèyàn kó kówó lé kó ṣe production kó ní kẹ́ feature nù ẹ ń ṣe rádaràda. kò sí nǹkan tí mi ò fi bẹ̀ yín mo ní kẹ́ ẹ lọ sí ibi tó ti ń táwọn olóṣò yẹn máa ń wà ẹ lọ study bó ṣe máa ń ṣe ẹ mọ̀ pé wà gangan báyìí bá ṣe wà yìí mẹ̀sáyà ni wá a máa ń preach ọlọ́run máa ń lò wá ni. ẹ lọ ẹ padà dé wọn pe action ẹ bẹ̀rẹ̀ sí ṣe rádaràda. ṣé mi ò ti inform yín tẹ́lẹ̀ kárátà tẹ fẹ́ lọ play tẹ fi dójú tì mí tó bẹ́yẹn. Mama kò rí bẹ́ẹ̀. Wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe sọ lórí ẹjọ́ má bínú mọ́. Bẹ́ẹ̀ sàn, báwo ni mo ṣe sọ tí ò rí bákan? Àánú yín ò ṣe mí. Ẹ má wọ̀rí. Next movie tá fẹ́ ṣe, ọmọ ọba ni mò ń wá. Màá wá ọ. Lọ́wọ́ audition ni because ẹ mọ̀ nǹkan kan act. Tó bá ti pé action bá iye máa ra mọ́ yín nù ni. Àfi kẹ́ wà nulẹ̀ kẹ́ máa sáré máa act. Inú mirror nìkan lẹ ti gúdù. Tó bá ti pé action àbí wọ́n tanná sí ojú yín bá ẹ di wèrè nìyẹn nílé sọ̀rọ̀.
mo promise yín pé àní dójú tì mọ́ next production tá lọ ẹ gbé wa lọ how dey shop máa fún yín ní best. ẹ fún wa ní best. ara yín lẹ fún best. Mo ti gbọ́ ara yín lẹ disappoint ẹ bá ti disappoint ara yín kò kàn mí ẹ ṣáà máa miss opportunity this is a golden opportunity ọ̀pọ̀lọpọ̀ ló ń wá. Nini. Yes ma'am. Email address ẹ ni mo filẹ̀ so wọ́n máa send the script yẹn sí ẹ kó kà á kó proofread ẹ kó dẹ̀ print ẹ jáde tí any mistake bá wà ń bẹ̀ sort it out. Okay ma'am. wọ o kàn ní bọ́dì àfi kó máa kó gbogbo ẹ̀ gágágá sílé orí opportunity láti showcase ẹ̀ kó láti dáadáa kó wò pé ọmọ yìí mọ̀ pé mínísítà ni wá àwọn mínísítà sí àwọn aráàta ni pé fẹ́ ṣolóṣó yẹn omi ìpolóṣó nìyí ẹ mọ̀ bóyá tẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn dáadáa ẹ mọ̀ bóyá tẹ bá àtẹ̀ dáadáa àwọn olóṣó gan máa change mind wọn ẹ jọ ẹ kóra yín lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ wá àánú ẹ ṣe mí so ó fi pé tó láti ṣe production ojú mi máa dí mi ní rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ àti Toyibu sound ó rò pé mi ò rí yín tẹ́ ẹ̀ ṣe ṣóṣòṣò tó mú wọlé tó ní kó wá tún yàrá òun tí wọn náà ń ṣe bí kékeré tó ń áàtì fún mi. àwọn kò fẹ́ kọ́ mi ní acting lásán ni rárá kò sí nǹkan. òun ló fẹ́ kọ̀wọ̀ ní acting àánú ẹ̀ ò ṣe mí ṣé ráwọn boys yẹn wọ́n ní happy home wọ́n kàn máa lá ẹ tán wọ́n bá jẹ́ wọ́n á ju ẹ̀ lẹ́tọ̀ Toyibu fẹ́ kọ́ ẹ ní acting ọ̀dẹ̀ jọ́kúrò jẹ́rẹ́ kàn ní ṣèpò kan wéèsì. kí n tẹ́ tó sọ nǹkan kan rárá kí lè rí sọ sí nǹkan tó wà nílẹ̀. ọmọ yìí tí ẹ pọ̀ akọ ẹ pọ̀ àbí kó máa kunjú kiri kó máa ṣe bla 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 kiri. mi ì láìkẹ eléyìí náà ń kọ́ tó ṣe orí bí ọ̀nà bèṣe yé eléyìí náà ń kọ́ ó kí lápá o fẹ́ nà pa ọmọ Ìgbò pa tó bá yẹ pé nǹkan tó ní kó wá ṣe ń ba ènìyàn kúkú pa. nígbà tí wọ́n fẹ́ ṣẹ́tù wọn kí ni wọ́n sọ sí wa. ọ̀gá ẹ má bínú mi lè dá sí ìdí tí mi fi lè dá sí ni pé ìgbà tí mo lọ bá tí mo ní ó ti tó wọ́n ní rárá o kí n má dá tèmi sí o torí ẹ̀ mo ṣe ní kí wọ́n kú lọ fẹjọ́ wọn sùn. ọ̀gá ṣẹ́rí wàhálà gẹ̀yọ́ ti pọ̀ jù bí wọ́n ṣe ń try láti settle lọ́rọ̀ yẹn ó kàn ń pariwo tó ń jà tó ń fa wàhálà gidi ni. ẹni sùúrù àti wọ́n ń jà lé kẹta kí ló fi dọ́dọ̀ yìí. má nà mí. mo máa yọ nínú. àbí kò ṣe lè ní níwájú ọ̀gá náà. ọ̀gá fíìmù ló ń yà lóòótọ́ òun ṣó kárátà níwájú ọ̀gá. boy wetin happen. ọ̀gá wàhálà this girl pọ̀ wàhálà pọ̀ me I just dey for that this thing you carry script you give me you say Yoruba read I say me no sabi read Yoruba say English. ní sùúrù ní sùúrù ìgbà tí mò ń correct ẹ bí pé nǹkan tó ń kà kò dáa ṣé ìgbà tó mọ̀ pé Yorùbá òpì ẹ̀ ó ṣe gbalẹ̀ Ìgbò lọ. ọmọ yóò ṣe ọmọ. ọ̀gá má bínú tó àwọn ọmọ. ó ń correct ẹ tí wàá tẹ̀ sí gbọ́ correction wàá fẹ́ nà kúkú pa náà kílà pa ọmọ náà. tí bá fẹ́ sọ tèmi mi láì bó ṣe ń dájọ́ yìí mi láì bó ṣe ń dájọ́ mi láì kẹ́ sórí ilé ayé ìwọ bó ṣe rí wọ́n sọ̀rọ̀ gbogbo ẹ tó sọ̀rọ̀ mi ló gbó lẹ́nu look at you. owó yín wọ̀gà. tó bá ṣe wù ẹ kó ṣe wù mí kò sí kan tó pè mí àti ẹ pọ̀ tó bá dẹ̀ ṣọ́ra máa gbá etí ẹ mọ́ bẹ̀ yẹn rubbish ẹnìkan sọ fún ìwọ náà ló pariwo ẹṣẹ́jọ́ ò ti dára ẹ̀ báyìí ẹjọ́ ti dára ẹ̀ náà ẹ̀yin méjì lẹ kúnlẹ̀ ìwọ ló ń root sí everybody tó wà bẹ́ẹ̀ ìjókòó ló ń root sí wọn. tẹ́tìrì ọ̀gá ẹ̀ ló ń wò yẹn o eléyìí wà kọ́ tíátà o eléyìí wà ṣàkóńbí ni o ṣẹ̀dá it is clear pé wọ́n yóò jẹ̀bi rárá very clear tó bá tẹ̀yà pò tiẹ̀ jẹ̀bi ńgbà yẹn tó ṣe ìwà tó ti wù ń bí lásán ti ṣòpò òní mọ́nà kọ́tà tẹ̀ wá kọ́ ń bí ìwà ni character attitude bá ṣe máa express nǹkan bá ṣe máa interpret nǹkan bá ṣe máa wà láwùjọ nìdí tí nǹkan tá à ń pè ní tíátà nìyẹn look at the way look at your attitude yẹ wá sọ fún ẹ màá fi lè kọ́ ẹ lọ́gbọ́n nǹkan tí mo fẹ́ fi ṣèdájọ́ fún ẹ yìí kò sẹ́ni tó expect ẹ o torí mo mọ̀ọ́mọ̀ sọ pé
ǹjẹ́ ní nǹkan tẹ́ fẹ́ sọ mo fẹ́ read everybody ìdájọ́ mi rè ó káṣọ wá ń jẹta àbí ó káṣọ wá ó lọ ṣọ́ọ̀bù tó pé òun fẹ́ play lead iṣẹ́ bóyá torí pé ó fẹ́ play lead iṣẹ́ yẹn ló ṣe gbogbo kan ṣe ń gún ẹ gàràgàrà yẹn kò sọ̀rọ̀ tó pa á pọ̀ kò sọ̀rọ̀ tó ń fẹ́nu gbogbo wọn kò sí kankan tó pa á. ọ̀gá kò tọ́gbẹ̀ yá àbèjì. ó bá lọ wèmí ẹni àwò ọ̀gá ojú yìí mọ̀ ń tì o. it's okay it's okay jẹ́ kí n sọ ọkọ fún ẹ o ti ra aṣọ lead role ló fẹ́ ṣe but láti sìn for 2 weeks mi fẹ́ rí ẹrí as a ground between that 2 weeks yẹn la fẹ́ ya iṣẹ́ yẹn kò sí lead role lórí ẹ mọ́ ọ̀gá a máa ya iṣẹ́ yẹn tán aṣọ àpadà dé ìdájọ́ tí mo fẹ́ fún ẹ ní olúwa ṣeun ṣó gbọ́ mi ló bá tán. wo bí kí ni kòkó tẹ̀lé mi lẹ́yìn ìjà rí. ẹ bá bẹ owó wọn. ojú ẹ wọn lè sọ̀rọ̀ oyin tí ẹ orí ọ̀tọ̀. mo nífẹ̀ẹ́ gan ṣùgbọ́n tó bá kí mi nífẹ̀ẹ́ ni mi ní máa ṣe gbọ́n tí mo ṣe náà gbogbo kan mi lè ronú nǹkan mi láyé mi fẹ́. Call please. K-Black má bẹ̀ jà o mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ you have a cordial relationship with this lady girlfriend Denny so you need to at least make no touch her you understand be a little soft this is it's meant to be make believe now you're close already I want to feel the touchy thinking you understand Sharon Benny no let go again okay good let's go okay take 2 Oliver okay I'll take it let's go let's go. Let's go. Go. Adeola. Okay, so let's go. Take 2. And actors ready? Yeah. Action. mo nífẹ̀ẹ́ gan sẹ́ as in mi lè ronú nǹkan mi láyé mi sẹ́ ọ̀ntì tí bá tó ronú tiẹ̀ tí máa fẹ́ sùn gan lásán gan máa sùn ọwọ́ alámi náà is all about you. This is not working. Cut please. This is not working. See, K-Black. Hold on, driver. At this point in time, relationship ẹ̀yin méjèèjì ti kọjá pé ó ṣẹ̀ṣẹ̀ ń sọ òun ṣe kìíní ṣé ẹ̀rù ń bẹ̀ láti dìímú ni gbàdání fún mi. While you're talking to her, you need to try as much as you can. Touch her face, you understand? Touch her body. Touch her body, you understand? It's a make-believe. If possible, bring it closer. You understand? Right. Yeah. Okay. I mean, that's what you're saying. No, I'll do better now. That's what I'm saying. So, give it to me. Okay, you want any color? Come on, Director. You're acting. Director. Baba, come on, me too. Take 3. Okay, so let's go. Take 3 and action. mo nífẹ̀ẹ́ gan sẹ́ ṣòro mo lè fún ẹ ní ilé ayé mi. Ọ̀dẹ̀ni, no, don't forget your lines. Má gbàgbé lines ẹ, mo sọ fún má gbàgbé lines ẹ. Mo sọ fún ma fọkàn pọ̀ tó ní láti sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́kọ́ sọ̀rọ̀. ẹni kí n tọ́jú mo lè ń tọ́jú kí mo. This is the problem I have with you people. Ti débi kankan. Listen. Kí ni gbogbo eléyìí? Sorry. Ti débi kankan ẹ máa fi pé bí abẹ́ kìíní. Ṣé ibẹ̀ ṣe máa di ọdún Adékọ́lá ni àbí ibẹ̀ máa di Fẹ́mi Adébáyọ̀ nìyẹn? Sorry. Listen, that's my problem with you. And Lizzie, I don't want to hear anything from you again. Sorry, my director. You're anything for you. Last take, please. Still you wasting of time. Okay. Rolling. Yeah, take 4. Ready, actors? Action. Ewa, Sir. ṣé o enjoy location rẹ? Enjoy kíni? So bẹ́ẹ̀ ṣe máa ń ṣe location yìí nìyẹn. Tó bá ti lóun lọ location ìranu tó lọ máa ń ṣe nìyẹn. Tó mọ́bìnrin tó ń tẹ̀ lára tó ń tẹ̀ lóyún tó ń tẹ̀ ní gbogbo ẹ̀. So ká ní mi ò tẹ̀lé lọ́gbọ́n máa mú wọnú room. Gbogbo nǹkan tẹ̀ ló máa ń ṣe nìyẹn. Iṣẹ́ làyà mi ló ń ṣe gbìgbìgbì báyìí. Ó ṣó fẹ́ pa mí ni ìwọ ọmọkùnrin yìí. Ṣó fẹ́ pa mí ni. Ẹwà. Má bà mí sọ̀rọ̀ inú bí mi leave me alone. I'm not happy with you. Mo ṣiṣẹ́ mi lówó ni. Irúṣẹ́ wo nìyẹn kẹ́ máa fọwọ́ kọra yín lára níbi tí mo wà ó. Fọkànlá nǹkan tí other actor ṣe tí ò ṣe dára ni mo fi hàn náà tí mi ò bá correct ẹ̀ báyẹn wọ́n máa báṣẹ́ jẹ́ fún mi ni. Tó bá ti yẹ kó fẹ́ ṣerú nǹkan báyẹn ó máa jẹ́ pé mi ò sí around ibi tí mo wà tí mo jókòó síbẹ̀ lójú mi so tí mi ò bá sí bẹ́ẹ̀ máa ń ṣe jù yẹn lọ tí mi ò bá síbẹ̀ kí ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn tí mi ò bá sí níbẹ̀ ó máa ṣe jù yẹn lọ. Ẹwà, calm down. I will not calm down. I'm not happy with you. Ma, calm down. Iṣẹ́ wa yìí kò gbà bẹ́ẹ̀ náà. Obìnrin là ń bá deal most of the time and we need to be very careful.
ṣé mo tún ti jẹ̀bi mo ṣe níbi kò tẹ̀lé mo wá síbi iṣẹ́ ńsìn. ó bá má ti ní kí n tẹ̀lé ẹ torí bí mo ṣe wà ara mi gbóná láti inú even mi mọ̀ bóyá ó lè tutù in 3 days mi ìwà òkè mo tẹ̀ ṣe wà lára kódà má bínú mo bínú ọlọ́run mo bínú sẹ́ẹ̀. Okay, you know what, next time I don't know, but then iṣẹ́ mi mo ṣe bọ̀ má bínú tó bá kà sí pé if you're not comfortable with it má bínú. I'm not happy with you. Orú ò ní ṣẹlẹ̀ mọ́ má bínú. Ó fẹ́ fẹ́lẹ́rẹ́ ó fẹ́ fọlọ́ni. Jọ̀wọ́ mi jọ má bínú. Ó jẹ́ ìyá béèrè o. Ẹ wà mí má bínú má bínú. Ẹ máa ṣàṣeṣe wà á ṣàjẹṣẹ bí kọ́tà náà fi ń bọ́ ìyàwó yẹn. Tí màá dẹ̀ ṣiṣẹ́ yìí kò sí mo ra fine cloth yìí fún ṣọ́mọ. Ohun tó yẹ ni ló yẹ ni ló akọ́bẹ̀rẹ̀. Má bínú ṣùgbọ́n má bínú. Ibi tó yẹ ká ti bọ́gbọ́n tàbá bá gọ níbẹ̀ ó máa ń dùn. Ìyá pẹ̀lú yẹ ẹ fún mi ní ìgbà ṣọ́ọ̀tì wẹ́dọ̀ ẹ kó wájú. Gbàsà wẹ́dọ̀ nù. Apẹ́ débi àìlè ni yóò tọ̀yàn tí yá dé. Ẹ̀rọ pé bí ta lọ náà ló tún fà. Kí ló ṣẹlẹ̀? Ṣé wo mọ tí lọ Naija? Ẹ ti fàwọ̀ kínní ni. Ẹ bá mú jẹ̀dí mi, ẹ bá mú jẹ̀dí. Ṣé wọ́n tó jà ní? Ṣé ó yí sí ni a máa mú kòkòrò káàkiri àdúgbò? Bẹ́ẹ̀ mi ò bá tiẹ̀ wá láàárọ̀ yìí. Rajà mi kò sanwó mi. Mi ò bá tiẹ̀ wọ ẹlẹ́jọ́ òṣì. Owó ra. Ẹ ní ẹran dídín lẹ̀ ni. Mo ti rán ọmọ lórí odò ó fẹ́ dé. Kò sí ẹran dídín kẹ̀. Tani ká bá mú òkúrú ká má fẹ́ràn lé lé. Tí nǹkan wá ń kọ́. Àní mo rán ọmọ lórí odò sókè tí sápò ni ó fẹ́ dé. Ó dà kó má pẹ̀ dé ṣá o. Ta ló fẹ́ sanwó ìtẹ̀mù yìí? Ẹ kọ́ sínú àkáǹtì wa. Àkáàkì ni. Iye ewu tẹ́ kọ gbèsè wa. Ó ṣáà ní bá ṣe ń ṣe. Ọrùn tí ìwọ̀wé. Lábẹ́bẹ́ ṣe ìwọ̀ wèrè ni. Mọ bí yín ni o. Ṣé ogun ìdílé ń jà yín ni? Àbógun abẹ́lé èwo nínú ẹ̀? Díẹ̀. Ṣé ó yí sí kìyàn máa mọ ògóró káàkiri ni? Ẹ bá màmá làbẹ́ bẹ́ mi. Ayájọ wà ní ẹgbẹ́ mi. Ẹ gbà mí. Ọjọ́ tí ìyá yín bí yín wà láìláì. Ó yẹ kó bú sẹ́kún jọ. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ẹ kò yé mi. Ẹ̀gbọ́n mi. Dọ́dọ́dọ́dọ́. Ṣé tó gbá àmọ́ ògógóró ó wá rán wa sílé? Because ó yẹ kí ìyá yín tó bá yẹ kó gbọ́ ìmọ̀ràn ni ó yẹ kó fọ nǹkan oṣù yín báyìí kó fọ̀ dànù ní kẹ́mọ́kulẹ̀ wáyé. Kámọ̀bẹ tó ń jẹ́ ìwọ Ọlákúnlé o àti Lámbébé kẹ̀sì ẹ̀ mọ̀ wà lẹ́yìn rẹ̀. Má sọ orí ẹ̀mọ̀ láyé yẹ tó bá fi dá láyé. Wù tó sọ yìí. Ẹ̀gbọ́n mi. Ẹ ṣàlàyé nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ fún ẹ. Wọ́n bí ó dà àtìgbà lóòótọ́ la jẹ́ lówó ṣùgbọ́n ọ máa tó pay off wa. Ẹ máa tó gbowó oṣù. Tá bá ti gbowó oṣù a máa kọ́ yọ balance tọ̀dọ̀ tiẹ̀ fún ẹ. Tẹ bá ń gbọ́ kó ṣeré mọ́. Ó dà pé inú ẹ̀yin méjèèjì ó bu ẹ̀rọ òrùn sá kéèyàn wá dúró orí mi báyìí kó lóun fẹ́ gbàgbá lórí mi ẹgbẹ́ yín ló dá mi lókòwò yìí ẹ̀yin onínú bíbun níṣẹ́ làbọ̀ rìn kí bí ìgbóná lójoojúmọ́ ẹ tún wáá yẹwájú mi láàárọ̀ kùtùkùtù mo ṣẹ̀ṣẹ̀ gbálẹ̀ ní pípẹ́lẹ́ ṣé òsì kó mọ̀ wọnú gbà mí lẹ́nìí Lámbébé torí bó bá fẹ́ ṣí ọmọ tilẹ̀ mọ́wọ́ mi kò mi. Ó dà. Ẹ̀gbọ́n mi. Àbí kí máa yín mu ni. Ó máa tún mú táìtì sanwó tó parí lórí. Ẹ̀yin òpónú ayúradẹ́ mọ̀ fàrọ̀ àárọ̀ kùtùkùtù jálàmbà kí tó yẹ kẹ́ wáṣẹ́ lọ ẹ sọ fún mi pé yín ṣiṣẹ́ oṣù iṣẹ́ oṣù wèrè wo lẹ́ ń ṣe kiri. Ta ló gbà yín iṣẹ́ oṣù? Àbúrò yín inú yín bu ẹ̀rọ òrùn sá ẹ fún mi lówó gògóró. Ó dà aláṣìírí àbò àtọ̀rọ̀ lọ́wọ́ wọn tó kọ́ tó wà. Ọ̀gá àgbà wẹ́dọ̀ lò. Sá ṣẹ́dẹ̀kọ̀ tó ṣẹlẹ̀ ń sìn wípé production ta fẹ́ ṣe ń sìn ẹjọ́ mo fẹ́ kí script yẹn tètè ready. Ṣé mo kó tóbi tí script yẹn bá tètè ready ó máa fún wa lórí ọ̀fẹ́ láti lè tètè wá ilé tó wà okay because mi fẹ́ kó dàbí last time tí wọ́n pé àṣẹ location kọ̀la ó la ṣẹ̀ṣẹ̀ rí script gbà àwọn wálé káàkiri ẹgẹ́ ti bẹ́ẹ̀ náà mi fẹ́ kó dàbẹ̀ rárá. Ó nọ́mà nǹkan tó sọ nọ́mà ṣèbí díọ̀ tiẹ̀ ta ní kó lọ kó ṣe more copies ló pẹ́ kó tó gbé wá and I'm looking at it from this perspective now ní iṣẹ́ ta fẹ́ ṣe yìí ń sìn mi ò fẹ́ jẹ́ ká máa fowó gba crew láti ta mọ́. I get mo fẹ́ kí n allocate kí gbogbo mẹ́mbà ní nǹkankan tí wọ́n ń ṣe you understand ẹni tó máa jẹ́ costumier àwa ẹni tó máa jẹ́ continuity àwa ẹni tó máa jẹ́ makeuping àwa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ light you understand mi ó wà very very important mi kan tí wọ́n á rò bẹ́ẹ̀ gan pé I should build you guys to that level you understand me it's a thing I felt everybody would love to do. Tọ́ bàbá ṣé ẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ ṣe rí n tó wà nílẹ̀ yìí ẹ̀yin gangan lè ń fún ara àtàyìn lè ń fún láyé jẹ ṣé mo àwa gan ti wà lẹ́yìn yìí nísìnyí kò ń ṣe now no be today náà kì í ṣàná látàyè jésù náà bá rí àmọ́ àgbà Anthony làwa náà ti ń tẹ̀lé yín ayé àsáyìn àwa náà sí inú àwọn kírìrì àwa náà mọ̀ ọ́n ṣe náà
akọni. bàbá nǹkan tó ń try láti sọ fún yín ni pé ṣe industry náà ó ti di family business. Exactly. Because nígbà tí tẹ́ bá láwọn ọmọ tẹ́ fẹ́ lò tẹ́ ti train wọn ẹ get bẹ́ẹ̀ ó máa fi ròyìn lọ́rùn any production tẹ́ bá fẹ́ ṣe kò sí pé tẹ́ fẹ́ ṣe lọ́mọ gba ìran rẹ̀ láti ta tẹ́ bá ti gbà wọn láti ta owó tó máa bill yín máa pọ̀ bọ̀ tẹ́yìn gan bá ti ní product yín ó máa jẹ́ kó lè rọ fún everybody lọ́rùn. ká ní gbogbo wọn wà bí èsì tó gbọ́ ọkọ̀ tó sọ èyí tójú máa dì ló máa pọ̀ jù. any point èmi gan ti rò ṣe understand mi ó ti rò kí kúrò máa wà ń bì so ìpín owó tá a kàn fẹ́ san kò ju àwọn artist ẹ bá a ṣiṣẹ́ lọ and in addition ẹ tún wo orí eléyìí tó yẹ pé most of the time bí pé kó máa tún kan kó máa ṣe kan mò ń wò pé ó lè dùn bí generator do you understand so wàá máa prepare ara pẹ̀lú big torchlight ńlá yẹn táwọn ọlọ́dẹ máa ń lò yẹn tó glaring dáadáa báyẹn àti sellotape white gbókínì ẹ̀ tí wọ́n yẹn screwdriver everything and this is in addition máa prefer kí a ṣe a week seminar workshop náà pé workshop seminar mo fẹ́ fi ṣe so lórí WhatsApp group wa announce ẹ pé from Monday everybody ma report you understand me so èmi á group mu yín everybody á ní ideas of whatever area ma dẹ́ fẹ́ everybody ní allocation pé ìwọ ṣe lé ìwọ ti wà location tẹ mi ó ti wà use mọ́ yẹn tiẹ̀ you understand bá a ṣe máa ṣe nìyẹn bàtẹ́ tá a bá ṣe yẹn tán ṣe get tá a ti fẹ́ bẹ̀rẹ̀ ṣe àkọ́kọ́ fi iṣẹ́ tá a fẹ́ ṣe àfi test run fún gbogbo wa wọ́n máa kọ́ máa successful. Do you understand? But she says, "Ah, Nico, little tamo." They stop acting. Do you understand what I'm saying? That's all. So, I just go on the WhatsApp group where I need meeting. I pick date just a week. After that week, I pick date for production. The only thing I can find someone funny, I want artist. Ohun tó yẹ ni ló yẹ ni okun ọ̀hún kò yẹ jù. Mo máa ń fi òpó lọ́pọlọ ni. Mo rí pé you are very empty. O lọ́pọlọ kankan. Mo introduce èèyàn sí ẹ gẹ́gẹ́ bí production manager nítorí o fẹ́ ṣe production èmi ò ráyè kó máa put ẹ through kẹ́ mo bẹ ṣe fẹ́ ṣe tẹ́ fi bá débi tẹ́ fi ń fẹ́ra yín tó fi wá jẹ́ pé òun fúnra rẹ̀ tún wá ń gbé ẹ fọ́kùnrin ó ń ṣe lára ẹ ó tún ń ta ẹ síta sórí pé ò lójú tí you are ashamed to womanhood. No ma kò rí bẹ́ẹ̀ ma èmi àti ẹ̀ ò fẹ́ra wa but lóòótọ́ ó introduce mi sí máa dá ni pé àwọn like mi àwọn fẹ́ fẹ́ mi mo dẹ̀ pé tá a bá ń fẹ́ra ó máa tún jẹ́ kó tètè easy láti tètè ràn mí lọ́wọ́ fún production mi mo ṣe pé mi àti. Shut up! ó tún lé explanation wo bó ṣe ń sọ̀rọ̀ rún lẹ́nu you are very stupid. ara nǹkan tá a máa ń sọ nìyẹn ṣé mọ̀ pa ní reputation ta wọ́n máa ń fojú aláṣẹ́wó bó wa ìwọ tó jẹ́ pé oníṣẹ́ lọ́wọ́ ó kàn nífẹ̀ẹ́ tíátà yìí ló ṣe wá kọ tó bá yá tó bá ra lé tó bá ra mọ́tò nsìn wọn lọ́kùnrin ló ra fún ẹ because o ti portray ara ẹ bí olóṣó. You are a shame. Look at you. You are a beautiful dark lady. O kàn stupid o kàn lọ́pọlọ. tẹ́ bá ti wá sí industry wẹ́ máa ń gbé mindset bí ìgbà tó jẹ́ pé ẹ wá o ọkùnrin rẹ wá gbé ẹ má pollute wa. You are a shame. Get out. ẹ̀yin náà mi rí ẹni sọ̀rọ̀ ẹ mi rí òun sọ̀rọ̀ ẹ mi rí pé kò kàn yín òun ló ní problem ìwọ́dẹ̀rẹ̀ níní love ló máa ń gbà wọlé fún ẹ you are very stupid ó rò pé mi ò mọ̀ àwọn ọkọ ọlọ́kọ wa máa gbé love wá fún ẹ máa ṣe fídíò call wo bí wọ́n bá yín save ẹ ọjọ́ tẹ́ bá lórúkọ tán ẹ mọ bó ṣe ń lọ use your senses use your common senses be wise ó ṣe àwèrè ni kí n gbẹ́nu sọ̀hún all right máa dákẹ́ ó ti ń pọ̀ jù dídí jọ. ìwọ náà wá sọ fún ìmúra ẹ àásí lórí sẹ́ẹ̀tì tí ó ṣíra alẹ́ tó tó báyìí kí ló ṣẹlẹ̀ tájókòó láyé ni. tẹ bá tún wá dé orí sẹ́ẹ̀tì ẹ máa ṣí tó bá yá tán bá ní kẹ gbà kí kẹ wọnú yàrá 5 years later ẹ máa sunkún réèpù. ẹ bójú wá jẹ́ kọ́síyà olórí burúkú ẹ bójú wá jẹ́ aṣẹ́wó ló ń pè wá. iṣẹ́ yìí iṣẹ́ mi ni òwe iṣẹ́ tí mo yàn láàyò ni iṣẹ́ alálùbáríkà tá a fi ń jẹun ni. gẹ́gẹ́ bí nǹkan tó bá mi sọ ó ní o fẹ́ kí n bá ẹ package iṣẹ́ o dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ rehearsal group mi ò sọ pé mi ò lè bá ẹ package iṣẹ́ pé mi ò dẹ̀ lè accept ẹ fún rehearsal group mi but problem kan tí mo ní ni pé o ti wà nínú industry tẹ́lẹ̀ o dẹ̀ ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ ṣe báwọn èèyàn kan ló bá ẹ package iṣẹ́ yẹn mi ì dẹ̀ fẹ́ wàhálà because ọ̀rọ̀ industry wa yìí ká tó wí ká tó fọ̀ wọ́n ní ọ̀dọ̀ mi ló wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi lọ guy tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni mo bá package iṣẹ́ tẹ́lẹ̀ so mi ì dẹ̀ fẹ́ wàhálà nǹkan tó bá sì lè jọ gẹ̀dẹ̀ lọ mi ò kí ń jẹ́
Then ọ̀rọ̀ package kí wọ́n ṣe pé bí àmì lè buy package kí ṣe pé ẹ̀rù ń bà mí o. Mo ní àwọn competent director lọ́wọ́. Mo ní PM tó mọṣẹ́ ẹ̀ dáadáa. In fact, gbogbo àwọn crew mi they are all perfect. Tọkàn mi balẹ̀ kí n díjú báyìí wọ́n ń ṣiṣẹ́ lọ fún mi ni. So mi ò níṣòro fún tibẹ̀ yẹn. But the only problem tí mo ní ni ọ̀rọ̀ industry wa. Ìgbà yẹn lọ́mọ ní lágbájá kan ló gbọmọṣẹ́ àwọn. Tàmẹ̀dù kan ló gbẹ̀yàn kan táwọn bá ṣiṣẹ́ rí. Nǹkan bá lè ti lè ju ọ̀gẹ̀dẹ̀ lọ bó ṣe rí ni mi ò kí ń jẹ. So kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ gbọ́ kí n tó mọ̀ bí a máa lè buy package àti ìdílé package. Big sis ẹ fi ọkàn balẹ̀ even ibi tẹ́ sọ̀rọ̀ yìí dé gan ó yé mi kọjá bẹ́ẹ̀ gbogbo àná lèmi náà dẹ̀ ti explain fún nítorí ó ti ń pẹ́ tó ti ń chat me up pé kí n jọ kí n help life òun kí mò ń wá bá yín big sis kẹ́dẹ̀ wá máa wò ó ọ̀dọ̀ ọ̀gá mi lè yẹ kí mo lọ ṣùgbọ́n mo mọ̀ ọ̀gá tí mo ní iná ni. gbẹmẹsán jẹ́rìí gbẹmẹsán torí ẹ̀yin ọmọ yẹn ti bàjẹ́ jù ṣé lè mọ̀ pọ̀ guy tó ń sọ̀rọ̀ yìí ṣé mọ̀ pọ̀ rẹ̀ mi ni. big sis mo mọ̀ pọ̀ rẹ̀ yín ni wọ́n bọ̀ inú ẹ̀ mọ̀ rẹ̀ tẹ́ ní ẹ̀ mọ̀ pọ̀ rẹ̀ yín ní ṣókò lórí gan. gbẹmẹsán mo gbọ́ rẹ̀. ọ̀dọ̀ ọ̀gá mi lè yẹ kí n mú lọ bọ̀. boy ó calm kò lè dúró sọ́dọ̀ ọ̀gá mi mo ṣe wọ́n pé big sis ẹ̀yin náà ẹ̀ calm kí n mú bọ̀bọ̀ kí n mú abanikẹ́ bá mi help ẹ̀ láti package iṣẹ́. ṣé orí tọrọ ọ̀gá yẹn náà kékeré ti ènìyàn ọ̀rẹ́ mi nìyẹn ò ní problem pẹ̀lú mi but the only problem tí mo ní náà ni mo ṣe máa tẹnu mọ́ ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀ àwọn tó ti bá package iṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìfẹ́ wàhálà mo mọ nǹkan tí mò ń sọ slim tea ó sọ̀rọ̀ tó wà nílẹ̀. Sister ẹ tiẹ̀ kọ́kọ́ ṣe pé ẹ tiẹ̀ gbà wọlé in fact ó ti ròyìn fún mi gan bó ṣe rí nǹkan tó lè mú mi wá bá yín ojú mi ti rí tó ni ṣe rí mo fẹ́ kẹ́ bá ń package iṣẹ́ tí mo dẹ̀ ní believe nínú yín gan mo ti rí so many things tó yẹ pé ó ń fún mi ní concern gan lọ́pọ̀lọpọ̀ Yorùbá dẹ̀ sọ wọ́n pòwe wọ́n ní tí ọ̀pọ̀lọ bá débi ìrù ó máa ń fò ni ẹ lè ní issue pẹ̀lú mi rárá ẹ jọ ń tó lọ ẹ gbà mí mọ́ mọ́tọ́ mo promise yín pé gbogbo guidelines yín màá dẹ̀ follow ẹ̀. ok kò sí problem since tó ti ní o fẹ́ darapọ̀ mọ́ group rehearsal mi kò sí wàhálà a máa gbà ẹ́ but èmi ni pé mo wá tutù náà ìyẹn wà ní kẹ́ wá máa take advantage yẹn ṣe ti understand tó bá ti débi iṣẹ́ nǹkan tó bá yẹ ká ṣe a máa ṣe kìdẹ̀ wá ń ṣe pé kẹ́ wá máa wò pé torí pé mo gentle èmi náà ní other side ọ̀dọ̀ mi náà kẹ́ wá máa ṣe yamayama ṣé you understand so ìyẹn ò ṣe problem Tóyìn tá bá ti kúrò báyìí sí yẹn kó fún ní form wa kó fill form kó dẹ̀ sọ gbogbo àwọn rules and regulations wa fún then kí ló ṣẹlẹ̀ ní rehearsal lánàá. kò really see much no just that a group leader wá sí ara. má gbọ́rọ̀ rádaràdà fún mi. mo wà fọ́ní ìwà ó ló ń jẹ́ ọ̀rẹ́ jọrẹ́. ṣé o ìfẹ́ lọ sí. ìyẹn ni kó dùn kó pọ̀ kó pẹ́ o àyè. ó yẹ wọn tí wọn lákẹ́ máa tó lọ ṣe sọ. ó mà ya ẹ gan o láti àárọ̀ tá ti ní kó gbé nǹkan wá ó ṣe ń gbébọn sìn tábọ́dẹ̀ máa sọ̀rọ̀ ó máa gbọ̀n bí ẹyẹ lè ṣùgbọ́n náà láì ní ládàá ilé ti pọ̀ ju àwọn ìyá ẹ̀ ní kó má bínú lé. ẹ gbé fún wọn. ẹ ṣe wèrè tẹ máa ṣe kẹ́ gbé wá ọ̀nì ní kíní kò tutù rárá ṣé ò rí ni kò tutù náà èwo ló ṣígọ̀ gbogbo ọ̀rọ̀ òṣì tẹ́ máa ń ṣe nìyẹn ó máa yídi orí burúkú kiri inú ilé fún mi. nǹkan tó gbé wọ̀ tutù náà ó tó ná sí fridge láti àná ó wá gbé kíní kejì ó gbé nǹkan tó hot bọ̀ kémi máa mú. bó tó ná yóò tutù mẹ́ bó tutù ṣé kí máa mú nǹkan gbígbóná nínú ìtì kí máa mú nǹkan gbígbóná ó lè tó ná sí freezer láti àná kó lè ṣọ́tọ̀nà wọn kò tó gbé wá fún mi wo bó ṣe hot nínú ooru nínú ìtì wo gbogbo ara mi ó tọ́nà sí fíríjì láti àná. rárá àwọn eléré ibú nẹ́pà ni èmúná wà. ayé orí burúkú lè máa ti káàkiri wàá máa ranjú òfò kiri inú ilé kó ṣì dànù. ẹ ṣeun. wọ́n di gbogbo ẹ̀ sẹ́yìn di gbogbo ẹ̀ síwájú mi ìmọ̀ reason tó ṣe gbarú yín gan. Do you know that high blood pressure is real? I don't know bóyá tẹ bá sọ fún wa. ọkọ tó ń jẹ́jẹ́ rẹ̀ tó bá mọ̀ ọ́n sìn tó bá continue pẹ̀lú kó máa fẹ́ fún ní gbogbo gbà lórí nǹkan tí ò tó nǹkan
kò sígbà tó ní lẹ́jẹ̀ rò. mo mọ̀ pé ó máa gbè lẹ́yìn ẹ̀ mo mọ̀ pé ó máa ṣáìdì ẹ̀ ní aya ọmọ yẹn ló dẹ̀ máa ń wù ẹ́ lójú aya ẹ̀yìn àti ẹ̀yìn ẹ̀yìn òun ló máa ń jọ ẹ́ lójú tó bá ti ń wo ọmọ yẹn tó ń yí kiri báyìí wàá máa rojú wàá máa wò ni wàá máa rojú wàá máa wò ó máa lé ọmọ yẹn lọ fún mi ni nínú ilé ìkòkò kò ní gbomi kó gbẹ̀yìn èmi àtọmọ yẹn ó máa lé lọ ni èmi àti àlejò wà nínú ilé ó máa lé lọ ni mi ò tẹ̀ mẹ́ tó rẹ́ iṣẹ́ kó lọ gbàdúró ẹni yẹn wo wájú wọn náà wọ ẹyin wọn kò kúkú ṣe pé mi náà wà òkè ọmọ rẹ̀ ṣé mi náà dá tó ni bó tẹ̀ jẹ́ pé. situation yẹn lélẹ̀ God bless you máa ṣe rẹ̀ so ìwọ ló lélẹ̀ ṣùgbọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni wípé. don ẹ stop ẹ now ọ̀gá wa lẹ jẹ́ náà ẹ̀dẹ̀ mọ́ ń pa branding àti brand influencing èmi ò lè lo product yìí lórí set yìí náà mi ò lè ṣe advert fún wọn freely náà ẹ fọ́ ni ẹ jẹ́ kó hàn brand ẹ̀ mẹ́. ẹ wò mama àwọn eléyìí wọ́n ti ní advert tẹ́lẹ̀ o kò sí advert tó fẹ́ fáwọn eléyìí mọ́ so bàbá ẹ jẹ́ ká lo kíní ibẹ̀. mo ti gbọ́ nǹkan tó sọ wọ́n lè ti ní advert gan but èmi náà fẹ́ fi kún ni náà ṣọ́ fún mi lówó ni ṣé mo wà lára àwọn tó polówó fún wọn táwọn náà bá tún sọ̀rọ̀ ń pa àbí tá a lò ó a tún fi kún ni àwọn people yóò dẹ̀ kí n acknowledge àti pé mo influence fún brand kan mi ò kàn gbómi yẹn dání ni so tí n bá ti gbómi yẹn dání you wan brand this mi ní ṣiṣẹ́ yẹn tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ o. máa gbọ́ gbogbo tó bá fẹ́ ni màá ṣe fún ẹ ó make sense o honestly speaking ó yẹ gbàgbà lọ fún mi ní mi. bóyá ká kú lọ yọ kíní ara ẹ̀ kúrò ń bẹ̀. àní lọ fún mi ní mi ò ready láti họ́ ọ̀dẹ́ you understand. a fẹ́ fi kun náà ni ṣé ti èyàn àwọn pípù yìí ń gbà mí gan wọn kì í acknowledge. good ẹ máa tún ṣẹlẹ̀. ṣé mo ṣe débi báyìí náà. ó make sense. àníkẹ́ ò parọ́. product ńlá ni honestly speaking so my dear ma be I want the best from you now. mo ti remove lebẹ ṣáà ló wà one line best of you thank you. Props, you need to learn about branding, read more about branding. Ṣokuro no thank you nǹkan tó sọ ṣe rí I'm a director tó máa ń tolerate advice nǹkan tó sọ ẹ́ sọ ó make point ó ṣe wà ń sìn branding ni ó hard money situation tó ń ṣẹlẹ̀ yìí òun fẹ́ settle dispute láàrin ẹ̀yin méjèèjì do you understand ó stop bó fi pò ń lówó do you understand ìwọ́n jẹ́ ilé olówó gan you are the kind of person tó jẹ́ wípé obìnrin ò lè play upon intelligence. Bàbá ẹ lọ sí sin number yẹn straight ẹ mọ̀ pé mi ti ka script mo mọ̀ pé òun náà ti ka tiẹ̀ ẹ sọ fún òun náà. èmi ò tẹ́ ẹ rí script rárá mo fi gbà máa fún wa ní. kò sẹ́ni tó ń dójú hard cover mọ́ WhatsApp mo sẹ́ndẹ̀ ṣé orí tiẹ̀ ni. èmi ti ka gbọ́ script yẹn ṣé tí mo àmọ́ ti ka bọ́ mi rí sìn yìí níbẹ̀. listen tí bá send script fún ẹ lórí WhatsApp wàá padà ti sin one to the end but ní production tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ production a lè bẹ̀ láti sin 33. Director ṣé máa ń fọlọ́ wa ni àbí a máa máa gbé àríwá o. ẹ wo mo ti set cameras mi ready. tọ́wọ́ bá pa lára obìnrin o àhẹ́ ó máa ń sọ ní dídàkudà. mo ṣe pè mí lórí aago báyìí mo lè ti ó rí mo ti múra ayé rí ìlànà pọ́tì mi kó sí báyìí o. ẹ̀gbọ́n mi ṣe rí lọ́wọ́ tí mo wà yìí ọkọ mi ó ń tọ́jú mi gan ẹ rí i pé àwọ̀ ọlá yẹn ó wà lára mi ẹ wo mọ́tò bọ̀gìnì tó ṣe gbé sí mi. mo ti rí mo kódà ó yàtọ̀. ẹ wo ẹ̀gbọ́n mi tẹ́ bá wá fẹ́ kọ́kàn mi balẹ̀ kí ọlá yẹn kó dalẹ̀ bí mo ṣe ń sẹ́ǹdì owó sí yín kí n kọ̀ǹtínì ibẹ̀ iṣẹ́ wà tẹ́ máa ṣe o. jẹ́ ká mọ̀ kí iṣẹ́ wo tún nìyẹn o. ẹ̀yin àti ẹ̀gbọ́n láńbébé ẹ máa ní láti wá sẹ́kọ̀ọ́ tẹ́ bá wá sẹ́kọ̀ọ́ ẹ máa bá wa gbé tẹ́ bá ti ń bá wa gbé yẹn ọkọ mi ṣe hàn pé tíátà ló ń ṣe dìrẹ́tọ̀ dẹ̀ ni ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀gbọ́n láńbébé àwọn náà wọ́n wọn pọ̀ èyí náà dẹ̀. àpá sọ bẹ́ẹ̀ àná ò bá jẹ́. ẹ̀gbọ́n mi ẹ̀bẹ̀ ni. o kọjá bàwí o. ìyàwó lé ni mí ẹ má lọ má gbé wa. mo ń bọ̀. so ẹ̀yin àti ẹ̀gbọ́n láńbébé ẹ máa jọ wá sẹ́kọ̀ọ́ máa kàn dọ́gbọ́n fàyín lé ọkọ mi lọ́wọ́ ni ẹ̀yin náà máa ṣe bí ó tíátà ẹ máa tẹ̀lé gbogbo ìranù tó bá ń ṣe ẹ máa fi tó mi létí tẹ́ bá ti délé oore tẹ́ wá lè ṣe fún mi ni pé kẹ́ ẹ máa kó bọ̀ nílé wa gbogbo nǹkan tọ́kọ mi bá ti ń ṣe kẹ́ ẹ máa bá mi ṣọ́ tẹ́ máa tẹ̀lé lọ location ẹ máa gbogbo nǹkan tó bá ń ṣe ẹ máa feed me back ìyẹn lẹ lè ṣe fún mi tí lè wa òfin ní dàrú báyìí o tówó tẹ́ gbà yẹn gbogbo nǹkan tí mi ń ṣe fún yín yẹn tó máa fi pẹ́ lọ́wọ́ yín tí máa fi máa send owó gidigidi irú mọ́tò yìí mo lè gbé fún yín o tẹ́ bá ṣe bó ṣe dáa tẹ́ ṣe normal gbogbo nǹkan tí mo fẹ́ ràn yín yẹn tẹ́ dùn mí nínú ẹ wò ẹ máa mọ̀ pé láburú kan. kí lè gun wa ń ṣe tó fàárọ̀ jù náà nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé o lè sí pé èkó la máa gbé. èkó lè máa gbé o. jẹ́ kẹ́gbọ̀n dé jẹ́ kàn gbọ́ ẹ̀gbọ́n wa lámbébídé mò ń bá wọn sọ nǹkan tó bá ti sọ ojú òun. ṣùgbọ́n wàhálà tó wà bẹ́ẹ̀ ni pé ṣé o mọ̀ pé ẹ̀gbọ́n lágídí wọ́n lè má fẹ́ wá bẹ́yìn. orí ẹ̀gbọ́n burú ni kò fẹ́ dá fẹ́ gbọ́ mi. adúrú nǹkan tó báyìí lẹ́gbọ́n máa ti sọ pé ká
ká dúró síbo má jẹ́ wọn ló tipátìkúkú mú wọn bọ̀. àfi kẹ́ wọ́ wọn wá o. ìwọ kékeré kan kẹ́yìn bó tiẹ̀ wá jẹ́ gbádùn ikú ká tẹ́gùn ewé kó báyìí kó fẹ́ sí i. ìwọ má wọrí bóde wá ní kí ló tún mú wá fún mi báyìí. ẹ wọ ẹ̀gbọ́n mi yẹn ló kéré jù bóyá kí n tiẹ̀ fún yín Samsung ọwọ́ mi kẹ́ máa mú yẹn. eléyìí bóyá kẹ́ máa. ayé ẹ̀gbọ́n mi ti bàjẹ́. wọ́n wọ ọdẹ lè níbo. ọ̀rọ̀ àjọsọ ló ń jẹ́ ọ̀rọ̀ àná kan náà. I mean mi àti ọjọ́ agree tẹ́lẹ̀ pé ó máa ní káwọn ẹ̀gbọ́n wa máa bá wa gbé. For crying out loud gbogbo nǹkan tó ń fẹ́ níbi tó wà wọ́n wà comfortable níbi tó wà gbogbo nǹkan tó dẹ̀ ń fẹ́ la dẹ̀ ṣe fún wọn. Why don't you just leave them there? Why would they have to come and stay with us? But the more lifestyle wa bó ṣe rí, we are not always around. I'm always out. You are not always around. Ó dẹ̀ mọ ròyìn táwọn ẹ̀gbọ́n ẹ jẹ́. Bíbí but èmi wò pé kò ní mínì náà. Ó ní mínì. Jẹ́ kó wà pẹ̀lú wa náà. Ó nọ́mà kan máa wà pẹ̀lú wa. Ó nọ́mà. Bíbí kò sí big deal bẹ́ẹ̀ náà. Big deal wà bẹ́ẹ̀ sẹ́. Àbí ọ̀nkú kílẹ̀ ni mo sọ big deal wà bẹ́ẹ̀. Ẹ̀yin tó jẹ́ pé jẹ́jẹ́ yín níbi tẹ́ wà. Gbogbo àwọn àdúgbò tí wọ́n sìn wọ́n máa ń múná lọ ṣeré, ooru máa ń mú, ẹ lè fẹ́ nídìí nǹkan, ẹ lè sáré lọ sódò, ẹ lè sáré lọ sóko and all that. You know what I'm saying? You know, so ìgbà yìí inconveniences yẹn máa pọ̀ jù. Bó tẹ́ bá wà bí tẹ́ wá yẹn ẹ ti mójú lẹ̀ dáadáa tẹ́ bá jẹ́ ọmọ kan ti sáré wá wọn sáré bá yẹn get nǹkan tẹ́ fẹ́ get. Àmọ́ ọ̀tá ló máa tọ́jú yín bíbá yìí. So I'm thinking that you've got a lot to do over there, you know, but bíbá yìí ẹ ní so much láti ṣe, bí akẹ́kọ̀ọ́ kẹ́ ẹ má bọ́dà pé ẹ fẹ́ máa bá a gbé bíbá kẹ́yìn wà bí tẹ wà á dẹ̀ máa fi gbogbo nǹkan tẹ bá need àwọn máa fi ránṣẹ́ àbí kílẹ̀ ní mo wí ọ̀nkọ́. gbogbo ọ̀tá tí wàá ṣiṣẹ́ ìdò fún kọ́ pé àdúgbò ládùúgbò ṣẹ̀ṣẹ̀ wa ní ilé ọkọ àbúrò wa nígbà tó lọ́ọ́ ti kẹ́ wa nú mọ̀lẹ́bí wa tó yẹ pé ọmọbìnrin tó wà láàrin wa ọkọ dáadáa lórí fẹ́ ọmọ àgbàjẹ lọ́bọ̀ wọ́n ní ibi bá gba abẹ́rẹ́ láti kọjá agbókun díẹ̀ ibà la fẹ́ máa gbé permanent nítorí bàtà máa kó ládùúgbò àti ṣe send off mọ̀ pé àwọn kò wà àdúgbò mọ̀ pé ó dìgbà ó dàbọ̀ kọ́lọ́run sọ pàdé o tá a máa wá mọ́tò ká gbé wa. ìmọ̀ ayé ọkọ̀ mi máa ń balẹ̀. ẹ wọ́n gbé kẹ́rin ọ̀rọ̀. àti ká bá ṣe. ẹ try láti understand me. The truth about it is máa ṣe everything that I fẹ́ she understand because kò sí much tó bá máa ṣe mí báyìí èmi máa advice pé kí padà lọ sọ́dọ̀ yìí máa fún yín ní owó she understand tí ẹ máa fi ṣe welcome back party fún ẹ ti ṣe send for tàbí pé ẹ máa fún yín lówó tó máa fi ṣe welcome back party ẹ máa ní láti lọ this is not the best place for you actually. ẹ lè ṣe é ṣe àná mi ẹ lè ṣe é ṣe ànàpá àṣẹ ṣebí káṣọ kàjí ni òun tẹ̀jẹ̀ máa fi bọ́ wa ọlọ́run á dà lẹ́yìn lọ́wọ́ ọlọ́run tiẹ̀ ti ṣe òun tẹ̀jẹ̀ máa fi bọ́ wa tẹ̀lé ní gírẹ́sì ẹ gbà wá sílé ọlọ́run á dà lẹ́yìn lọ́wọ́ ẹlẹ́nkejì ẹ̀wẹ̀wẹ̀ ìtorí ìyẹn ti dúró náà pé a ti ń gbé bí
ẹlẹ́ẹ̀kejì òun ni ọ̀rọ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ orí ìtàgé àánú fẹ́ darapọ̀ mọ́ yín. sí àdúgbò wa bí mo ṣe wà yìí a máa ń ṣe ìdíje kan a máa ń pè ní onímìbó tàbá pariwo onímìbó dé o ẹni bá ti sùn kó dìde ìyá wa dàgbà wa darúgbó èmi ni mo gbégbé orókè ládùúgbò wa òun yìí wá ń bù mí sópè kí ló darapọ̀ mọ́ ọmọ lórí ìtàgé mi náà ọkọ̀ àbúrò wa òun náà ló kú ṣe tí wọ́n dẹ̀ débẹ̀ kó dé pé ká bẹ̀rẹ̀ sí ìjọba kọ́ bọ̀ kí gbogbo wa kájọ máa kọ́ ọmọ lùbọ̀ ṣé n bá ti ṣe tíátà láti ọ̀dọ̀ ẹ̀. tí n bá get it right ẹ fẹ́ bẹ̀rẹ̀ sinimá act film okay bí àwọn comedy yẹn right. àwọn apanilẹ́rìn. okay so basically okay bí ṣe wá ṣe máa ń lọ náà so tí mo bá ní pé kí ẹ̀yin méjèèjì kí ẹ dìde ẹsẹ̀ kí ẹ fọwọ́ gara yín lọ́rùn kí ẹ fúnra yín lọ́rùn pa ṣe máa lè ṣe. ẹ̀gbọ́n mi máa gẹ̀ lọ burúkú dídò ó dára gé àtọ̀pẹ́ ẹ̀ ìṣẹ́nu lé kí lákúlẹ̀ mi àti ẹ̀ kájọjà kí wàá bù lọ́rùn tó báyìí. túmọ̀ ẹ̀gbọ́n mi kí n fún lọ́rùn. tó bá jáde láyé ńkọ́. orúkọ yìí máa wọ news nìyẹn ẹ̀rẹ̀ ti popular láti rẹ̀ lọ. òṣèré tá a máa ti máa ṣe mọ́kẹ́ fún wa sí tá a máa jẹun tá a máa mọ̀ tí tá a máa ṣe fọdà fún wa lè ní ìlà. tá a máa mọ̀ tí. I'm on my way out. Ilé kò ní dàrú. Ilé kò ní dàrú. Ilé kò ní gbóná. Alámi. Bó ṣe lè ló bá wọ́n tiẹ̀ yìí wà láàmú báyìí. Aláṣejù ni ó fàyọ̀ fọ́ òwe. Ẹ̀gbọ́n ẹ̀ kí la rí gbọ́. Àwọn àgbàbọ̀ wọ́n ní iye kan alábàáhùn èjì méjì lọ. Ìjàpá àti yọrìnbó. Ẹwà ṣé bó mọ̀ pé mọ̀lẹ́bí wa lẹ́yìn Elédùmarè wọlé náà tó rán sí wa tá a fi ń jẹ tá a fi ń mu tá a fi yíra padà tá a wọṣọ gidi ẹwà a wà gbọ́dọ̀ rí nǹkan tó pẹ́ pé máa fẹ́ tiẹ̀ ká máa sọ fún ẹ ṣé o níbi tó ń gbà ṣeré sí. ẹnu mi bò ẹ mọ̀ pé mo ṣàwọ ẹnu. ẹ̀gbọ́n mi ṣe ká sọ fún un. mo dá lákùn. ààrẹ ò balẹ̀ o mo mọ ààrẹ eléyìí ò balẹ̀ o. ṣé tá a bá sọ ṣáà ní gbọ́. ẹ mọ̀ pé ẹnu mi bò. ó dáa ìṣàsìkì ní tíìsì kámẹ́rà ń bí báyìí ọ̀rọ̀ ọkọ ẹ ni. kí ló ṣọkọ mi. òdìdí ìbò ní ẹni ẹbọ. no mi ní kí ló. sórí tá a bá kò lé tá a lọ ibi tá a ti ṣe sinimá yẹn tó ní location pé ká lọ ṣe sinimá àgbéléwò ọkọ rẹ ń dára ń bẹ. ọkọ rẹ máa ń dirẹ tí ó dirẹ tọrọ ọkọ rẹ jẹ fi ṣẹlẹ̀ báyìí a máa lóbìnrin mú káàkiri. ẹ má lọ mo ń ṣeré ni ẹ mọ̀ mẹ́wàá sí ó àti dáadáa bí. tó bá rọ̀pọ̀ ẹ àtọmọ Messi ọkọ àti máa ní kọ́ ló bá ń ra aṣọ tẹ̀dí wa a máa ṣẹlẹ̀ ṣeré a máa fọ gbára rẹ ní báyìí àná dìrẹ́tọ̀ wàá lọ ṣiṣẹ́ àlóhùn bá Messi ó tán òbẹ́kùnrin bá gbọ́ bá a sọ fún ẹ. ẹ jẹ́ wàá ń bẹ̀ ẹ̀gbọ́n mi ẹ wàá bẹ̀ ẹ̀ lè balẹ̀ jẹ́ kẹ́ ẹ̀ dalẹ̀ rú tó ní kí ló ṣe yín kẹ́ ni wọ́n fẹ́ gbọ́kọ̀ àbúrò yín kémi náà wá débẹ̀ kí wá fọ́gò lórí gẹ́ yẹn. kájà bẹ̀ rú. ọmọ yẹn nǹkan má pàlọ́ ọmọ yẹn dá ó dá ó ní wáyé ẹ̀gbọ́n mi ẹ má ṣe pé torí pé bó ṣe jẹ náà ni iwájú ẹ̀yìn. àbó lórí burúkú lọmọ yẹn ni àbó ti ya wèrè àbó fẹ́ kún kékeré ni. ẹ filẹ̀. ẹ wá ìwẹ̀ yín náà lè gbà mí lẹ̀ kí la máa ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀. tó bá kọ wájú sí ẹ kó o ta tó bá kẹ́yìn sí ẹ báyìí kó o jì lọ́fà tó bá kù wọ́n nìkan so kó o tó ra rẹ pa àwọn akọni ká sọ fún ẹ pé ó kàn ọmọ ìyá yìí. mẹ́ta tó ra rẹ pa kó o mọ tó máa ṣe ṣé òṣìṣẹ́ obìnrin ni wọ́n bí bá a ṣe wà ní olè èmi nífẹ̀ẹ́ sí o kọ́ wá dípẹ́ máa lọ ilé iṣẹ́ ọ̀rọ̀ mú káàkiri ládùúgbò a gbọ́dọ̀ kú òǹbí mọ́ tó máa ṣe sí. ẹ oúnjẹ kù sọ́wọ́ wa ni. ẹ̀ṣẹ̀ oúnjẹ wà nílé. ẹ oúnjẹ kọ́ ló bá mi báyìí oúnjẹ kọ́ ló bá mi oúnjẹ kọ́ ló bá mi ayé mi o ọkọ mi. akọ̀wé jíjẹ ò dáa. olúwa gbogbo obìnrin tó fẹ́ lé mi kò di ẹrù mi olúwa wá ṣe fún wọn iṣẹ́ tó máa dáwọ́lé tí wọ́n ní parí 15 years olúwa bá mi gbélé wọn lọ́wọ́ iṣẹ́ tí wọ́n ní parí 20 years ẹ̀mí mọ́ gbélé wọn lọ́wọ́ gbogbo kọ́sítọ́mà burúkú tó fẹ́ dalé wa rú gbogbo obìnrin àjèjì tó fẹ́ da ilé mi rú olúwa bá mi pín wọn àtọkọ mi yá ẹ̀mí mọ́ bá mi pín wọn níyà olúwa gbogbo obìnrin tó fẹ́ gbọ́kọ lọ́wọ́ mi olúwa bá mi gbéṣẹ́ fún wọn iṣẹ́ tí wọ́n ní parí lógún ọdún iṣẹ́ tí wọ́n ní parí lọ́gbọ̀n oṣù olúwa bá mi wà fún wọn gbogbo àìrójú àìráyè olúwa jó dé bá wọn ọkọ mi ò gbúdọ̀ dọ́kọlọ́kọ ilé mi ò gbúdọ̀ dílé onílé ẹ̀mí mímọ́ olúwa ni. káì. ebi máa pa wá o wo ebi máa ti lọ pa wá jù
ṣé lè wọ alright olú prayer points wo nìyẹn. So of all prayer points ni pé kí àwọn customers mi káwọn clients mi kọ́ máa gbéṣẹ́ fún mi mọ́ ni wọ́n rí gbà ládùúrà orú kí nìyẹn náà. So ìwọ ò lè gbàdúrà sọ Ọlọ́run pé kí Ọlọ́run fún ọkọ ẹ ní Oscar award àbí kó bẹ̀rẹ̀ sí máa ríṣẹ́ sí Hollywood. Kí ni ó ṣe gógó náà? Kí ni problem ẹ gógó náà ẹ wà? Èmi ò ní kọ́ lọ́run yà yín àwọn kọ́sítọ́mà tẹjọ́ ń ṣe kíní. Tẹjọ́ ń ṣe kíní? Tẹjọ́ ń rògbò tẹjọ́ ń wọnú ara yín ni mo ní kọ́ lọ́run bá mi yà yín. Àwọn tó gbéṣẹ́ fún mi àwọn yẹn ọ̀tọ̀ láyé iṣẹ́ àwọn tẹjọ́ ń wọnú ara yín tẹjọ́ àwọn yẹn lè ní lóyún náà. Àwọn tí wọ́n bá ṣiṣẹ́ àwọn tó ń fún mi iṣẹ́ ni mo bá sọ náà ló sọ̀rọ̀ yẹ́ náà. Wá ẹ̀mí Ọlọ́run kọ́ ló fi ń gbàdúrà yìí. Ẹ̀mí Ọlọ́run kọ́ ló fi ń gbàdúrà. Ó dà pé ẹ̀mí kan ti dà ó ti sàbálẹ̀ lórí náà. What are you saying? Is there any sensible woman who will pray that her husband should not progress? Really? Because at this point in time, kò fẹ́ yé mi mọ́ at all. You have to choose one. Is either you continue to pray and pray for good, and if you are ready to pray in this particular dimension, ó dà pé máa jáde kúrò nílé. O ò lè lọ síbi kankan. Ẹ wọ so ìwọ náà lè gbàdúrà àkókò ò lè ṣe pẹ̀mù. Èkó ni mo ṣe àdúrà yìí. Pẹ̀lú ṣẹ́mẹ̀. Àwọn kọ́sítọ́mà gidi máa wá gbogbo àwọn ilé ìtẹ́jọ́ fọwọ́ tẹ báyìí láàyè àwọn yẹn ni mo ní kó lù wá. Àwọn yẹn lolúwa máa bá mi lé lọ Olúwa máa bá mi lé wọn lọ. Ẹ wo ìyá wa ẹ mọ́ dára yín láàmú ẹ wo bí ìyàwó ìbá tẹ́ra wọn lọ́rùn wọn ò ní sílẹ̀kùn kò ní ṣí kíni lẹ́yìn tó pè mí kí n wá bá wọn tá a jọ ń jáde tá níbi tá a lọ ní ṣìkẹ́. Ṣẹ́ẹ̀rì nínú ilé ìgàn ìyìn tí ìfẹ́nu kankan látàárọ̀ ibi a dúró sí látàárọ̀ ni wọ́n sílẹ̀kùn fún wa ni ó ti sú mi bí mo ṣe dúró. Oh God. Méjì ọmọ ìta lọ sí location láàárọ̀ yìí náà. Location ló dún yìí èmi alóhùn gọ́gọ́ fúnra ẹ̀ ló pè mí láàárọ̀ iṣẹ́ òun ló pè mí láàárọ̀ ẹ̀ ó ní pé kí n tètè kí mi sọ kí mo tètè dé. Ẹ jẹ́ kí mi lọ tó try. Ó bẹ́tà. Ẹ má jẹ́wọ́ ara yín yà hàn lè sí. Ẹ jẹ́ kí n tún pè lórí fóònù. Sister ṣé bó ṣe mọ̀ ń sinú gbogbo àná lélẹ̀. Wọ́n ti ń ṣe ló ti mọ́ ọ̀la. Ṣé ilé lẹ́dẹ̀ ń gbé báyìí. Bí yìí mò ń gbére. Ẹ sì jò. Èmi á lè tún à ń sọ yìí. Mo mọ jó. Nígbà yìí mo dé látòrò mo sọ́ra gan ni o. Èmi yóò jẹ́ yán mo ń jẹ lójoojúmọ́. Mo sọ́ra. Wípé kínní yóò jù báyìí lọ. Ẹ dákun ẹ fún mi lé ọjẹ. Ọlọ́ọ̀ ẹ̀wọ̀ gbé kọ́ mi o. Wo ẹ dákun ṣé ọ̀rẹ́ ẹ̀ tó ń sọ yìí bó ṣe ń ṣe yìí bẹ́ẹ̀ ló máa ń ṣe nílé fọ́kọ ẹ̀. Ẹ wo ẹ má gbé yẹn wájà rẹ wò ó bóyá inú ń bí ni ó dẹ̀ pé inú ń bí. Inú burúkú wo lè bí ẹ bára yín sọ̀rọ̀ gidi rádaràda òfò. Bí ó padà sílùú alóró ni. Ẹ bọ̀ wàhálà yín ló hàn lára tí iná lẹ́sìn rí dẹ̀mùdẹ̀mù báyìí. Kí ni gbogbo ilé ìsìn wọ́n láti set kalẹ̀ yìí ti bẹ́ẹ̀ sí ò ti dé? Kí ni gbogbo rubbish náà ṣe bó pè the other time wọ́n sọ pé òun wà ní kíní pé òun in the next 20 minutes for over 45 minutes wọ́n ṣojú gbogbo yín sí o. Bọ́ ẹ má ṣòṣì nìyẹn o. Ok. Ó dẹ̀ lè jẹ́ ó dọ̀pọ̀. Ẹ nà ó dọ̀pọ̀ ni. Tó bá yà sọ pé stardom àwọn ò pẹ́ gbogbo òṣì tó máa ń ṣe náà nì. Ẹ̀jẹ̀ máa wash. Ọjọ́ lè jẹ́ tráfíkì. Wọ́n máa wọrí náà ìgbà ń lọ ìgbà bọ̀ wọ́n rí náà pé. Àwọn náà dẹ̀ náà dẹ̀. Mẹ́sì mi láì gbọ̀ngàn tó ń ṣe yìí náà. Kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ náà? Ọ̀gá mi ọ̀rọ̀ yẹn pọ̀ náà kò yẹ kẹ́ lọ bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tẹ̀ ń sọ ni mò ń gbọ́ ẹ má bínú ìwọ ọmọyàn kí ẹ bàjẹ́ ó ṣe dúkọ́ ọmọ bọ́gá mi sọ̀rọ̀ ṣẹnu gbọ̀nràn. Ọ̀gá máa da effect bó lẹ́yìn báyìí Mercy I no like wetin you dey do mi ò like rárá náà kó dà náà àti gbọ́ lọ́sọ́ mi pò ti wà lọ́nà. A ní mo sọnù ní ìgbà tí mo máa débì kan wọ́n ní gbéná jẹ mo níbo ni bíbá ibo mo tún já sí báyìí. Àwọn tó ní ṣọ́ọ̀bù yìí sí wọ́n ti dúró dé wà látàárọ̀ extra wo la máa tún sọ bíbá wọ́n ń ṣe kàn báyẹn náà. Inú location yìí. Tó ilẹ̀ ṣe production láìpẹ́ òun ló ń produce ọmọ bóyá máa ń ṣe náà. Ó dẹ̀ adé ń sọ́lọ́ àwọn ẹ wo bí location ti yín gan ti wọnú ju kí ló ṣe ó wọnú jù. Ó wọnú o. Ìgbà tó ti blow tó báyìí mú àwọn bá ṣe ń ṣe àwọn bá ṣe ń ṣe o tó máa sọ́kùn àtúnṣe owó hòtẹ́ẹ̀lì àwọn bá ṣe ń ṣe o. Àwọn aṣọ wa bọ́lẹ̀ ní mọ́tò wa òrèdí bọ̀. Mo kọ́ sí ìdárò kókó kìíní rà ó yá bọ́ síbi tó ti máa act fún mi jọ. Sí nọ́mbà wa script mi dà. Olóòfẹ́ arógun ni. Ó fẹ́ wá rògùn. Olóòfẹ́ arógun ìwọ ló ní shop. Normally ó yẹ ká wá kí ni aṣọ pé báwọn ní nọ́ọ̀sẹ̀ bọ̀ mo ti pẹ́ dé ọ̀rẹ́dì a máa lò bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ mo lórúkọ ẹ̀fọ́ ni ẹ fẹ́ bá kárí àbí. Ṣé wọ́n torí wà lọ direct ni. Torí wọn ọ̀gá ọ̀dà mi ò fẹ́ sẹ́. Ẹ̀fọ́ ni o èmi máa lo ooru nonsense wo nìyẹn. Ẹ yẹ kí costume ti make ẹ ready na àwọn nǹkan tó fi ń bú wa náà. Costume àdá ẹ pé costume à. PA wọ́n wá bàbá PA mi sọ pé kó gbé báàgì tí mo kó costume. Tọ́mà ti bí ẹ̀rẹ̀ kókó ló set mi àlọ́ rámi nìyẹn. Tọ́mà ti bí ẹ̀rẹ̀ kókó ló set mi. Ó yẹ ìyá báyìí. Tí o bọ́ ẹjọ́ kù wọ́n máa wá. Ká lóhun. Tó máa wọlé customer lòun. Yes ìwọ o wá ra oògùn o need oògùn tó fẹ́ fi ṣẹ́yún you understand so o máa lambast ẹ̀gbọ́n pé at your age
Ipe kí ló dé tí bolo ti roll ẹ wo ṣe ti ṣe rehearsal fún mi fẹ́ kí má wọrí ó mọ láìsẹ̀ àwọn ọmọ wa fẹ́ yà ẹ̀gbọ́n náà ni ó mọ láìsẹ̀ ok ẹ má wọrí mo nílẹ̀ máa fún ẹ láìsẹ̀ kó o jẹ máa act ó yá sáré fún mi sound. make up. ó yá stand it back. ó yá let's go. make up ṣojú mi wà okay. make up ni wo nope tó bá lọ sẹ́ni wẹ̀ ọmọ ẹ jẹ́ ká yaṣẹ́ mẹ́jọ a máa lo bẹ́ẹ̀. First unit on master shot, second unit on medium shot, send 1100. Okay, action. Bọ́lẹ̀ oníranù gbogbo òsì tí wàá tọkọ mi ṣe gbogbo ẹ̀ ni mo gbọ́ torí tọkọ mi ti wá jẹ́ dìrẹ́tọ̀. Mi ò ní gbà fún ẹ Ọlọ́run dẹ̀ ní gbà fún ẹ ìwọ fẹ́ gbọ́kọ́ mi àbí ìdí ẹ̀yẹ oúnjẹ lójú torí pé o ti fẹ́ rò pé o fáìn jù mí lọ gbogbo ra ǹdẹ́yìn onítìátà máa ń ṣe kiri nìyẹn mi ò dẹ̀ ní gbà fún ẹ ò lè gbọ́kọ́ lọ́wọ́ mi ò lè gbọ́kọ́ mi torí pé mo ti fẹ́ dìrẹ́tọ̀ ò lè gbọ́kọ́ mi bọ́lẹ̀. Bọ́lẹ̀ kó wá ṣe wòlé ẹkú mi bọ́lẹ̀ gbọ́kọ́ bọ́lẹ̀ kó jẹ́ kí mo bó ṣe tó bọ́lẹ̀ ò lè gbá mi ò lè lẹ́mi kó jẹ́ mi gbọ́kọ́ oníranù ìyá ò lè gbọ́kọ́ mi. Tó bá rí bó ṣe ń pariwo lé mi lórí in fact èmi gan wò pé ṣó ti mean mi tẹ́lẹ̀ ni kò sórúkọ tí ó pè mí bó ṣe ń pè mí láṣẹ́wó ló ń pè mí lólè wo ó embarrass mi gan Ọlọ́run ló ní kí n tètè zoom off if not nǹkan tá à ń sọ yẹn kọ́ là bá máa sọ o. Wọ́n wá wò pé ṣé láyé ìsìn lóbìnrin ń jà bẹ́ẹ̀ yẹn torí ọkùnrin kò sórúkọ tí ó pè mí tán lọ ni I'm telling you. Jọ kí ló lè tó yẹn kí ló lò ṣe lórí pé ọ̀rọ̀ ọkọ pẹjọ ń ṣiṣẹ́ pọ̀ ọmọ tó yẹ kó ti mú kó ti bọ́lẹ̀ kó ti kó gbájú fún kára ẹ̀ balẹ̀ irú rubbish wo nìyẹn. Ìwọ náà mọ̀ pé mi ò slag de gbogbo level yẹn but mo mọ̀ àti pé wọ́n máa sọ pé olórúkọ làbùkù máa ń wá kiri because tí bá gba abẹ́ yẹn tí mo bọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ èmi lọ́ọ́ máa record èmi dẹ̀ ni mo lórúkọ so ni mo ṣe ọra filẹ̀ wo. Anyway orí yẹn sọ̀nà tó bá ti dijọ́ mi tó tún bá ẹ try shit yẹn wàá sọ fọkọ ni tí ó bá ti lè mú ajá ètò ń gbó tí ó bá ti lè so mọ́lẹ̀ nílé kọ́kọ́ má pè é mọ́ kò ní má bàa ṣiṣẹ́ mọ́ ó bá lè tún dijọ́ mi tó bá ẹ try shit wọ́n rán ọmọ ọ̀tá aládùúgbò ni wọ́n á jẹ́ kó bá ẹ nà dẹ̀ ṣé olóhùn lẹ́kọ̀ọ́ lé ni àbò ń crazy ni. Ọmọ oko tó jẹ́ náà ni because wọ́n sọ pé ọmọ oko kan ni pé ó kàn mú wa láti lù wọn. I don't really. Are you for real? Yeah, I'm not even interested. Tọ́ba wa dé location tó wọ́n máa ṣe bí ẹni pé. Ṣé ó yẹ ọkọ? Àwọn a máa sọ òyìnbó. Ọmọ tó fáìn jù ní location kan ló máa lé mú. Àwọn wèrè ọmọ jẹ́ sáré nù ẹ̀já rẹ̀. Sáré náà yẹ àbúrò èlé ọjẹ́ ẹ sọ pẹ̀lẹ́ lejò fún gbogbo. ẹ try láti understand it. Ṣé rí ọ̀gá yín òun àtọkọ mi ìkọ́kọ́ jọ wà láàrin wọn mi ò understand ọkọ mi mọ́ látìgbà tí ọ̀gá yín tó ti ń ṣiṣẹ́ pẹ̀lú ọkọ mi ọ̀gá yín ẹ̀dẹ̀ ní ẹ̀ mọ̀ pé nǹkan tó gbé sẹ́yìn yẹn ó ti pọ̀ ju kó má wọ ọkọ mi lójú lọ ilé mi ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí ni o gbogbo nǹkan tọ́gá yín tó ti dá sílẹ̀ nínú fámìlì wa báyìí kò kéré o etí mi ti kún ní gbòòrò mi ò lè rìn mọ́ tí bá lọ síbi ìbàdàn ìyàwó dìrẹ́tọ̀ ọkọ ẹ tó bá rí nǹkan tó ń dánwò ń gbòòrò tó bá rí nǹkan tó ń ṣe ní gbòòrò torí ẹ mo dẹ̀ mọ̀ pé ẹ súnmọ́ ẹ dẹ̀ close mọ́ mo dẹ̀ mọ̀ pé ẹ láìkẹ́ gan mo mọ̀ pé ẹ máa mọ bó ṣe ń lọ ẹ já mi ẹjọ́ náà o mo máa mọ orí ẹ já mi tán. Madam, calm down a ní mò ń sọ fún yín pé ọkọ yín àtọ̀gá wa kò sí nǹkan kan láàrin ṣé mo máa parọ́ fún yín ni at least obìnrin ṣàlàwà náà mi lè rí kòtò lè báyìí kí n tì yín sí kò sí nǹkan tó jọ àṣà lè parọ́ fún yín. Madam ẹ ní láti ní sùúrù mo ṣàwọn ọ̀nà pé kí ló ṣẹlẹ̀ kí la gbé kí lẹ jù tó wá fi di pé ẹ̀yin àtọ̀gá wa ẹ ló ń cross ara yín mọ́ ẹ ló ń jà kò make sense man. mo rò pọ́rọ̀ gidi wà lẹ́nu yín tẹ́lẹ̀ ni bọ́ mi mọ̀ pọ́pọ́lọ yín ti lọ because tó bá yẹ pọ́pọ́lọ yín ò lọ ni ẹ ní máa sọ fún mi pé mi lọ cross ọ̀gá yín ṣé wà gidi lọ̀gá yín wù yẹn mo ń sọ fún yín pé ọ̀gá yín àtọkọ mi wọ́n jọ ń wọnú ara wọn ẹ̀dẹ̀ wọ́n sọ fún mi kí ló ṣẹlẹ̀ gan-an. mo rò pé yín náà gbádùn tẹ́lẹ̀ ni bọ́ mi ò mọ̀ pé ti gba abẹ́rẹ́ ajá because tẹ́ ẹ bá gba abẹ́rẹ́ ajá ni ẹ̀ ní máa dá sí ọ̀rọ̀ tí lédi yìí ṣọ́rọ̀ lélẹ́yìí tó sọ lẹ́nu ní Madam tẹ́bà ní sùúrù kò parun lẹ lọ yìí ẹ lè gbàjẹ́ lẹ́nu ọ̀gá wa nítorí pé sọ pé ọkọ yín fẹ́ ọ̀gá wa ọ̀ fún ìṣàmọ́ pé rọ́ ni bísáì tí ẹ̀ bá rọra ṣẹ́ róbìnrin tó bá ń jẹ owó tí ò bá para ẹ̀ á pọkàn tí ẹ̀ bá fi ọpọlọ sí ìdádàkẹ́ para yín àbí kẹ́ pọkọ yín ẹni tó bá dẹ̀ ti pàrọ̀ lélẹ̀ píparọ́ máa pò òun náà. ẹ máa rántí pé yín náà máa má rí o ẹ bá dẹ̀ ti wá tọrọ pé irú tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kó ṣẹlẹ̀ sí yín. tó bá ti já burú ló ṣẹlẹ̀ sí yín because à á mọ̀ ipa burú kọ́. àbúrú kọ́ bí ọ̀gá ti ní àtọkọ tèmi tó máa mú fúnra wọn a máa dá ìyẹn ò ṣàbúrú ọ̀rọ̀ ìwé tí pọ̀pọ̀rọ̀ ẹ̀nu tí yóò wulẹ̀
dá láti lè. ẹ jẹ́ ń béèrè o bí wọ́n ṣe ń ṣe tó fi ń dán. ìyàwó yín ò kàn lè máa embarrass mi bẹ́ẹ̀ yẹn mi ò ń ṣọmọ àná ìdíṣẹ́ yìí náà ẹ̀yin náà mọ̀. no èmi ò bá yín jà ẹ mọ̀ nǹkan tẹ́ bá ti mú ìyàwó yín so tá ti jọ ní conversation tẹ́yìn àti ẹ̀ ti jọ clear gbogbo mess tẹ́ bá jọ ní then ẹ lè pè mí fún iṣẹ́ but for now mo ò fẹ́ ṣiṣẹ́ yín. ẹ wà ní mi ò fẹ́ wàhálà kankan ẹ wá aṣẹ́ yìí ló máa gbé ni wọ́n bá ti gbé wa lórí íńtánẹ́ẹ̀tì ń sìn àtẹni tí ò yẹ kó ṣẹnu síyàn àti tí ò yẹ kó ṣẹnu síyàn la máa ṣẹnu síyàn wọṣọwọṣọ. Kò sí jẹ́ má bínú pé mò ń raise voice mi tẹ́yìn àti ìyàwó yín bá ti settle tí ò sí issue mọ́ tẹ́ fi dá mi lójú tèmi náà dẹ́ rí pé kò sí issue mọ́ máa bá yín ṣiṣẹ́ lọ mi ò kú níṣẹ́ mi tí mò ń ṣe yàtọ̀ síṣẹ́ tíátà yìí náà. alright ẹ ṣé gan till then alright ó dàbọ̀ ẹ wo kò fẹ́ mi ò fẹ́ cut fún ọmọ yín lẹ́nu kó má dà pé mo rude ni ẹ jẹ́ ká fílẹ̀ bẹ́ẹ̀ alright ẹ ṣé lóde jẹ́ kí wèrè kan máa sọ mí di nuisance kó máa rìkọ́dù olúwẹ̀ ká tó wí ká tó fọ̀ wọ́n á ti lọ máa ṣe violence. Officer, sir, bàbá ní láti pe ambulance kó wá gbé kó tó wà lẹ́yìn. All right, sir. And then bàbá ní láti tẹ̀lé wa dé station láti wá make a statement. All right, sir. Officer, do your duty. All right, sir. Hello, sir. Hello, Inspector Mike. Didán. Mo ti ń bá ẹ sọ láti bí ọjọ́ díẹ̀ tó wà custody wa. Mo ń try láti interrogate ẹ. Pé kí ni nǹkan tó mọ̀ nípa Kúmẹ́sì? Kí ni mo mọ̀ gan? Ẹ sọ fún mi náà kí ni mo mọ̀? Ẹ kàn fi ẹ̀jẹ̀ láìṣẹ̀ ni. Do you know I'm a versatile director nílùú àti inú industry? Kò sẹ́yìn tí ó mọ̀ mí. And my name is at stake. Kí ló ṣe fún mi tí màá fi gbá? For crying out loud. Kí ló ṣe fún mi náà? Èmi fẹ́ ẹ̀pọ̀ ẹ̀ ni mo ní pé ó ní nǹkan tí mo need. You understand? Èmi náà dẹ̀ máa èmi kan ni máa help ẹ̀ jù. So kí wá ní kí mo fẹ́ lọ pa fàdé mi ò mọ kókó pa ẹ̀. Kò ṣe mí náà we are not business partners. Débi kan ní pé mo sá ọkọ. Kò ṣe ń tòótọ́ ṣùgbọ́n mo kàn pé Don ọ̀rẹ́ ará ìlú nàìjíríà ṣe mọ̀ police your friend anna dem mọ̀ ẹ́ dáadáa Don o lè outsmart wa. Kí lẹ fi mọ̀ mi? How dare you shout? Ẹ mọ̀ mi as a criminal, ẹ mọ̀ mi as a movie director. Don. I'm music director hotels. Don. We keep quiet. Fún kí ni? Don. Ọmọ ìlú ni mo nílò láti sọ̀rọ̀ náà. The lady in question kò ṣe girlfriend mi kò ṣe fiancé mi. Mi ò àjọ nìkan papọ̀ kí ló fẹ́ pa fún. Don. I'm talking keep quiet. Keep quiet. Má jẹ́ kó mọ̀ wípé competent officer ni mi. I'm a trained officer. Mo dẹ̀ mọ̀ nǹkan tí mo ń ṣe. O lè lọ pàjá lọ́bọ̀ fún mi náà. O fẹ́ máa pàjá lọ́bọ̀ fún mi. Ọlọ́run máa ṣá. See, by the time you máa fọ́ṣù ẹ̀ kan, you are gonna confess. Fún nǹkan tí mi ò ṣe, ọmọ jẹ́ ẹ̀rá kò bá ọ. I bet it with you. Fuck you. Mo fẹ́ kó fara ẹ balẹ̀ ṣùgbọ́n a ní plan láti fìyà jẹ. Ṣùgbọ́n o ní láti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wa gangan. Nítorí ijọ́ yẹn tá máa wálé ìwọ nìkan la bá ń lé. So o ní láti sọ nǹkan tó ṣẹlẹ̀ gangan fún wa. So tó bá ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wa ní reason láti fìyà jẹ. So o ní láti sọ fún wa nǹkan tó ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀ báyìí. Nítòótọ́ ibẹ̀ ni mo ti ń ṣiṣẹ́ àmọ́ níwájú Ọlọ́run àti mi ò mọ kókó ń pa ẹ́. Mi ò mọ kókó ń pa ẹ́. Will you keep short? Wá sọ fún mi pé mo mọ kankan pa Kúmẹ́sì. Sir. Baba. Ọ̀gá mi sir, ẹ kí n dín pẹ̀lú lady. Officer, ní sùúrù. Tó bá fẹ́ ká fi ọwọ́ yẹpẹrẹ mú ẹ báyìí, nǹkan tó ṣẹlẹ̀ gangan, o ní láti sọ fún wa. Ẹ̀wọ̀n kan nítòótọ́ inú ilé mo wà lọ́jọ́ yẹn. Kòrókó ni mo wà. Ṣàdédé ni mo rí àwọn ọmọkùnrin méjì kan àti ọmọbìnrin kan tí wọ́n wọlé. Ó tán, òun rèé o, bó ṣe pọ̀lẹ̀ bíi màálù kẹ̀tẹ̀. Ẹ̀rọ rè tó bá ní kọ́ ṣàkóso wa ó máa half kilo dànù gidi. Mo sọ fún ẹ pé kò fọkàn balẹ̀ èèyàn bẹ́ẹ̀ dùn nǹkan táwa jẹ wà lé ayé. Èmi ti mọ̀ pé mo ní àwọn ẹ̀gbọ́n tó máa gbà mí mo mọ̀ pé mo ní ọmọ ogun tó pọ̀ lẹ́yìn ṣé rí bó ṣe wà yẹn
ó máa lọ máa fọ́kọ mi lọ́rùn ni nǹkan tójú gbọkọgbọkọ máa rí òun lójú ẹ̀ rí yẹn. Obi kó tẹ̀sí ó kú gan ni èmi ti rí inú bíṣọ̀pù yìí ó máa kú láìpẹ́ bó ṣe wà yìí ó ń bẹ̀rẹ̀ dọ́kọ̀ dìyẹn di sinimá ẹ̀ give up ni ṣùgbọ́n láàrin mi àti ẹ táwọn assist ẹ pé kábẹ̀ give up ẹ̀ dànù ẹ̀ fọkànbalẹ̀ wẹ̀yẹ̀ wò bó náà mo ogun bó náà mo ogun wẹ̀yìn rẹ. ìrọ́pọ̀ lẹ́yìn mi ò fọ́ ẹ̀gbọ́n mi ò fọ́. má tọ́jú fòdì fọkàn. ẹ̀gbọ́n mi ó ti wáyà báyìí wọ́n ní tàbá pẹ́ lórí mi èsìkèsì àbàlẹ̀ ó yá ẹjẹ́ á lọ. ẹjẹ́ àgbébọ́dì wa ẹjẹ́ àgbébọ́dì wa. láti ẹgbẹ́ sódù wa pẹ̀lú. ó bá dọ̀rùn á máa lọ àkọ́jọ́ láti máa fẹ́. láì ṣe máa lò. mo dẹ̀ rántí pé mo ti rí ojú ọmọbìnrin yẹn níbì kan rí wọ́n lọ́ọ̀kì mọ́tò èmi àtọ̀gá mi wọ́n ní àwọn ìyàwó dẹ̀rẹ́tọ̀ pé ọ̀gá mi fọ́ ọkọ àwọn àmọ́ ọ̀gá mi ò fọ́kọ wọn torí mo mọ̀ ọ̀gá mi ò fẹ́ ọkọ wọn ṣe rí ikú tó ṣẹlẹ̀ ní èmi mi ò fẹ́ pariwo ní kó má bàa pa èmi náà mi ò mọ kókó ń pa ẹ̀. ṣé ìwọ̀nba nǹkan tí wọ́n mọ̀ ń pa ẹ̀ nìyẹn. ìwọ̀nba nǹkan tí mo mọ̀ ní èmi mọ kókó ń pa ẹ̀. Officer, sir, ọba ní láti take note. All right, sir. For further investigation. All right, sir. mo dẹ̀ sọ fún ẹ títí mo lára ẹ ti gbóná jù wọ́n máa sáré tẹ̀lé gbogbo àwọn cast gbogbo àwọn tí ọkọ ẹ ń bá ṣe wọ́n máa sáré tẹ̀lé wọn káàkiri mo dẹ̀ sọ fún ẹ mo tún bá ẹ sọ mo tún lọ bá àwọn ẹ̀gbọ́n ẹ náà mo tún bá wọn sọ pé kó bá mi bá ẹ sọ̀rọ̀ ẹ tẹ̀ dúró ná ká tẹ̀ wá sọ pé wò ti ẹ̀gbọ́n káwá ní kí ni ti ká sọ ti tàwọn ẹ̀gbọ́n ẹ kí ni títí wọn láti tún support ẹ lórí nǹkan yìí ṣé o mọ̀ kọ́ tọ́ nípa ẹ ṣiṣá murder case. ọ̀rẹ́ mi ebi èmi náà dé kọ́ ó mọ̀ pé ìyà ti jẹ mí jù láyé ìjókì tí wàá fi ọkọ ó tí wàá máa fi ìyà jẹ mí. Will you keep quiet? Tábà ń bá yín sọ ẹ̀ ní gbọ́ ẹ máa sọ pé inú àgbà ń rùn. Madam, the only advice tí mo lè yá yín ó ní pé kẹ́ lọ get strong lawyer. Do you know the atrocity she committed? Murder case ẹ wo ṣe fẹ́ gbọ́ àwọn kọ́nà ń bà fà á ìjọba ni. àforíkìlọ̀ ìwà fẹ́ni tó bá fẹ́ gbọ́. Madam, time up. àforíkìlọ̀ ìwà fẹ́ni tó bá lóye òye. tówú bá pa lára obìnrin o àyè ó máa ń sọ ní dídà ṣé o ráyè ẹ lóde ẹ wá ṣé o ráyè ẹ lóde ẹni àwé fún ọba jẹ́ ògbọ́n àfàìgbọ́n ẹ̀ sìn ṣé o ti fọwọ́ rẹ ṣẹ́ rẹ. How many times mo ti sọ fún ẹ ni mo ti sọ fún ẹ pé kí o yé máa dánwò necessarily. ó mọrú iṣẹ́ tí mò ń ṣe ṣẹ́ṣẹ́ ni ṣé ẹ̀ṣẹ̀ ni pé mo nífẹ̀ẹ́ yẹ ọmọ mi sọ pé òkè máa bọ̀ níbi iṣẹ́ mi kó wá wo pé a ṣe ń ṣe níbi iṣẹ́ mi ṣé tí mo bá ní nǹkan mi lọ́kọ̀ ṣé máa ní gbogbo máa bọ̀ síbi tí mo ti ṣiṣẹ́ ni ó wá débi tí mo ti ṣiṣẹ́ tán ó wá bẹ̀rẹ̀ sí pick on the irrelevant things obìnrin ọkùnrin ló máa patronize wájú ọkùnrin mélòó naturally ló máa gbéṣẹ́ wá fún mi as director and I will do what I am supposed to do as a film director mo dẹ̀ ṣàlàyé lélẹ̀ fún ẹ pé iṣẹ́ lélẹ̀ iṣẹ́ yàtọ̀ sí ilé iṣẹ́ yàtọ̀ sí ìfẹ́ iṣẹ́ yàtọ̀ sí marriage káyọ̀nà ẹ̀ irọ́ ò gbọ́ ó bẹ̀rẹ̀ sí tẹ́fẹ̀ẹ́nu ara ẹ̀ you know went as far as ìwọ ó dájú o ìwọ àti àwọn ẹ̀gbọ́n ẹ lórí burúkú yẹn ẹ dájú gan o you know went as far as killing a whole human ẹni tẹ́ tó wá papọ̀ àṣeyàn lásán public figure for that matter ìwọ no nǹkan tí o fi owó rẹ fà wàá gba result big time because sorry even tí a bá ní very good lawyer tamako bí a tamata gbogbo property tamako fún pé òkè akó wá fi wá defend even tí lawyer bá lè help out this time around aláàbò ní gbà because gbogbo ẹtí tó ti gbọ́ sínsìn pé ìyàwó director kan ó pa celebrity kan really wo ibi tí o bá rẹ dé yìí kí Ọlọ́run kí o kó ẹyọ ní at this point. Oh, it's not my fault. Ọkọ mi, you know I love you. Ìfẹ́ ló ti pọ̀ jù lọ́kàn mi. Spare me that. Ìwọ, you love me ló ṣe lọ pa ẹlòmíì. Kí la ń fà? Kí nǹkan tá ń fà kankan? Àwo, justice must be served.
And at this point in time, èmi ò feel pé ó ní help kankan tí mo lè render fún àwọn help tí mo lè render fún ẹ ni mo ti render kó tó di pé o lọ take stupid step to take it. Does that? Kò sí ẹni tó máa yọ mí kúrò bí tí mo wá ọkọ mi wọ́n náà ló máa yọ mí. Ìwọ ló máa help me out. Ìwọ náà ló máa yọ mí nínú ilé tí mo kú sí. Ta ni mo tún fẹ́ pè? Má jẹ́ kún kú sí bíbá ìjọ. Sá. Sí orúkọ mi tó bá fi gbé. And I am not alone. Ayé mi. Obviously, òfin ló ní kó ní pé gbé ìgbésẹ̀ kó tó gbé. So you are going down alone. Oh, mi jọ̀ọ́, please don't go. No. Bó bá lè fọ́ ó fọ́, bó bá lè tú ó tú, bó bá lè já ó já. Akọ̀wé jíjẹ ni, aláṣejù ni ó fọyọ̀ fọ́ òwe. Ẹ wá, ọ́físà! Ọ́físà, ṣé ibi tí mo bá lé ayé mi dé báyìí? Ẹ̀yin nìkan lè kó mi yọ kúrò níbi tí mo wà. Mi ní option kankan mọ́, mi ní hope kankan mọ́. Ọkọ mi ti wá síbí báyìí, ó ti kọ̀ mí. Ọ̀rẹ́ ti wá, ẹbí ti wá, kò sí lè torí way out ní gbogbo. Ẹ̀yin nìkan ni way out tí mo ní báyìí. Ẹ̀yin nìkan ni the only option tí mo ní. Tẹ́ bá tiẹ̀ wá wo gbogbo ẹ̀ mọ́ mi lára. Ẹ jọ̀ọ́ ẹ ro ti condition tí mo wà mọ́ mi lára. Condition ẹ̀ gan-an ló ń bá fún mi báyìí. Because ó ní ẹ̀ ń sè ya 4 weeks pregnant. Gbogbo wàhálà tó ń ṣe wọ́n bẹ́ẹ̀ fẹ́ ọkọ tó ń disturb gbogbo àwọn tó ń bọ́kọ̀ ṣiṣẹ́ tó ń ṣe ọ̀ṣìgbọ́n ṣàwò wo bí tó bá ẹ dé sí wo bí tó bá ẹ dé ṣòro máyẹ̀kì tó ẹ̀hún àti ìwọ àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ àtọmọ bíbí inú àtúnyún ẹ̀wọ̀n gbére. Ayé mi tèmi bá mi. Gbogbo nǹkan tèmi lè ṣe fún ẹ o mo ti ṣe ẹ. Ẹja ń bèrè o, ẹja ń bèrè o, bí wọ́n ṣe ń ṣe. Ẹ̀gbọ́n Lámbébé kò ní dá fún yín oyè. Ẹ̀gbọ́n Lákúnlé ayé yín máa làbá ní ẹ̀wọ̀n bí tẹ́ bá mi dé, ẹ̀wọ̀n bí tó wú bá mi dé. Ayé mi ti wò. Kọ́ lè fi kún régé o àyè. Ìyàwó dìrẹ́tọ̀ o. Ẹja ń bèrè o, ẹja ń bèrè o, bí wọ́n ṣe ń ṣe tó fi ń dán. Ó fẹ́ fẹ́lẹ́rẹ́, ó fẹ́ fọlórí, ó jẹ́ ìyá bèrè o, kó lè fi kún régé o àyè. Ìyàwó dìrẹ́tọ̀ o. Ṣiṣẹ́ àjẹun àrànkùn bọ́ńbọ́n. Ṣiṣẹ́ àjẹun àrànkùn bọ́ńbọ́n. Ṣiṣẹ́ máa ti jàre iṣẹ́ o àyè. Kò sí bojí ojì mi bojí kò bá mi níta ni ó jọ bí òwe. Ọgbọ́n ló gbà á. Ọgbọ́n ló gbà á. Ọgbọ́n ló gbà òwe. Níwọ̀n ni ó àyè. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò fi ń gúgi ó àyè. Ó gbọ́gbọ́n gbọ́ ọpọlọ. Ẹja ń bèrè o. Ẹja ń bèrè o. Bí wọ́n ṣe ń ṣe tó fi ń dán. Ó fẹ́ fẹ́lẹ́rẹ́, ó fẹ́ fọlórí, ó jẹ́ ìyá bèrè o, kó lè fi kún régé o àyè. Ìyàwó dìrẹ́tọ̀ o. Ohun tó yẹ ni ló yẹ ni okùn ọ̀run kò yẹ díẹ̀ òwe. Ibi tó yẹ ká ti bọ́gbọ́n
tàbá bá gọ níbẹ̀ ó máa ń dùn ní ó máa ń dùn ní òwe mo wà bọ́ níwà ó ló ń jẹ́ ọ̀rẹ́ jọrẹ́ ìyẹn ni kó dùn kó pọ̀ kó pẹ́ ò àárẹ̀ iṣẹ́ yìí iṣẹ́ mi ni òwe iṣẹ́ tí mo yàn láàyò ni iṣẹ́ alálùbáríkà tá a fi ń jẹun ni. Aya mi màmá ṣe jẹ́ kó tú màmá ṣe jẹ́ kó tú kó màmá tú o ẹ̀jẹ̀ ń béèrè o ẹ̀jẹ̀ ń béèrè o bí wọ́n ṣe ń ṣe tó fi ń dán o fẹ́ fẹ́lẹ́rẹ́ o fẹ́ fọlọ́ni o jẹ́ ya béèrè o kó lè fi kúrégé o àyè ìyàwó dìrẹ́tọ̀ o àforíkìlọ̀ ìwà fẹ́ni tó bá bẹ́ẹ̀.